Lanatulahi alalikasibina. Alalikasibina alalikasibati. Ìlànà Olúwa mi kó máa bá gbogbo òpùrọ́. Kátó títọ́ ká fàyèlẹ̀ olóore nínú. Láàdá tó wà níbẹ̀ ò láfiwé níwájú Ọlọ́run ọba. Dúpẹ́ jù ká purọ́ ká wà láàyè. Ìyẹn burú jọjọ o. Ìgbà tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí o. Ọ̀rọ̀ àlùkùránì mo tẹ̀lé o. Bàbá mi ń gbọ́ o. Alákọ̀ọ́bí mi ń gbọ́ o. Bà mí. Alákọ̀ọ́bí mi ń gbọ́ o. Bà mí. Bàbá mi, adákẹ́jà má jẹ́ ń gbọ́ pé oṣù àsùn gbàgbé. Tó kú bá ń wẹ̀ yìí kó wá dúró tọmọ ẹ̀ Àbẹ̀ní o. Adákẹ́jà má jẹ́ ń gbọ́ pé oṣù àsùn gbàgbé. Tó kú bá ń wẹ̀ yìí kó wá dúró tọmọ ẹ̀ Àbẹ̀ní o. Dúpẹ́ torí tó bá tún parọ́ ọ̀kan àwa ò ní fara mọ́. Tó bá tún parọ́ ọ̀kan wàá rí ìbínú Ọlọ́run ọba. Ìgbìnrìn ọ̀tẹ̀ à ń pa kan lọ́wọ́. Àti ìpatán o tún fẹ́ ṣe èmi. Kí Yorùbá nation má ṣe wọlẹ̀ la ṣe fọwọ́ lẹ́rán o. Torí ìjàgbara tá à ń jà yìí kì máa ṣe tẹ ẹnìkan. Àpá kì í jàwọ̀ ojú ọgbẹ́ kì í jọra o. Ó yá jẹ́ kí irọ́ tó ń pa yìí kó dópin Dúpẹ́ o. Irọ́ tó ń pa yìí jẹ́ kó dópin o. Family ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o. Ìṣòbò ìṣẹ̀rù ìjọ o láti ń gbọ́ rí. Iye kan alábàámu kò máa ju mẹ́ta lọ. Májàsọ́lá bàbá Bánjí Akíntóyè o pẹ̀lú àwa olóòtítọ́. Mọ́rọ̀ studio. Dúpẹ́ kí ló wọ́n àgbákò ṣé ti gbọ́ ṣá? Ṣé ti gbọ́ o? Ẹjọ́ torí Ọlọ́run, déètì wo ni Dúpẹ́ sọ fún wa wípé ìntírìmù máa jáde? Déètì wo ló sọ fún wa? Ó ní 29. Wá bóyá èmi nìkan ni mo gbọ́ tábàrà ẹni tó gbọ́ pé sọ pé 29 May 2023 ní tí máa jáde. Ẹ bá mi kọ síbẹ̀. Mo ti ń rí onírọ́. Wàláì mo rí irọ́ tiẹ̀ mo bá o. Tó bá rí ẹni tó mọ irọ́ pa jù ẹ lọ. Ẹni tó bá parọ́ jù ẹ lọ, ó yẹ kó pè lọ sílé ẹjọ́ ni, kó sùn ẹ̀ sí court of onírọ́. Ìyá ti yóò padà o. Màmá ti yóò padà. Dúpẹ́ ó ṣèyàn gidi. Okay, ẹ má yẹ kí n bòpò lọ sílé olóró. Ẹnu oníkan láti ń gbọ́ pọ̀n. Ẹnu oníkan láti ń gbọ́ pọ̀n. Ẹnu ọdẹ láti ń gbọ́ mọ́tà. Sọ̀rọ̀ sókè. Pàdí mi, èèyàn mi, Dúpẹ́, gẹ́ngẹ́, pàdí mi, èèyàn mi, sẹ́ngẹ̀, pọ́ǹpù, yá sọ̀rọ̀. So ṣe rí pé dédé àsìkò dédé ìgbà ìtọ́lọ́ ní apadà sí orísun wa. Ó ṣàánú fún wa ní ìwà àánú gbà. Ẹ̀dẹ̀kẹ́ ká máa rántí ní gbogbo ìgbà. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àánú ẹ̀ tuntun títí láíláí. Ọlọ́run ṣe àánú fún wa. Òun ará àánú gbà ní o. Tó ń bọ̀ òkú rọrùn rárá. Tó rọrùn àtọ́dún tó kọjá. àwọn náà mọ̀. Àwọn tó pé ọ̀rọ̀ yé wọn. Bọ̀tẹ̀ wọ́n fi pé kò sí báwọn ṣe jẹ́. Àwọn lẹ́nu, àwọn lè sọ̀rọ̀, àwọn lè bá nǹkan jẹ́, àwọn lè ṣe. Wọ́n rò pé àwọn lè bá nǹkan jẹ́. Wọ́n ṣe bó ṣe wù wọ́n. Ó jẹ́ ń pariwo pé nǹkan tó pọ̀ lọ sí eré ní fáwọn ọmọdé wọn. Ọ̀tún wọn gbọ́. Bẹ́ẹ̀ máa yòó ló sì jáde. Eégún fẹ́ yọ jáde. So regardless, doesn't matter tó bá jẹ́ olórí Nàìjíríà ìyẹn kò ní mí nì. Because tó ń bá bọ̀ náà mọ̀ ń bá bọ̀. Kò sí olú ẹ̀. Regardless, ẹni tó bá jẹ́ olórí Nàìjíríà kò ní mí nì. Ẹ bá wa kọ sílẹ̀. Why are you talking about Nigeria again? Ẹ ti gba Yorùbá nation. Worst part ni pé mi tẹ̀ wá mọ president yín. Tó máa ṣe world president ní United Nations. Mo lè tó máa lọ represent yín as the president of Yorùbá nation. Kò sọ tí mo ti rìn mi tí rí nation tí ò ní president rẹ̀. Ibi tó padé sìn, tó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Adúpẹ́. Dédé àsìkò dédé ìgbà yìí. Ìyẹn pé ìyẹn náà ni àwọn èèyàn wá ti rí oyè ẹ̀ nílé. Torí wọ́n pọ̀ kan tó dáwó. It's not the amount. Wọ́n máa dáwó. Aláwọ̀ fẹ́ dá sí. Àní kí ní ìtúsọ àwọn. Fọdàbílítì yẹn náà ló ń lò. Ìyẹn nìkan statement ni. Statement ìṣẹ́gun ni. Ìṣẹ́gun ni. Ọlọ́run ti ṣẹ́gun fún wa. Ó yé mi. Àwọn Yorùbá ti dìde.
àwọn ti dìde mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ gidigidi adúpẹ́ gbogbo gbà ẹ kò fẹ́ kó sun yín ẹ ṣeun ẹ kó ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ ṣeun ẹ tí ò yé kò lè yé kò lè yé wọn kò lè yé wọn láti wá fún yín ní àbọ̀ lórí ọ̀rọ̀ lẹ́tà tí mo ní mo. ẹ bá wa listen o ó wá láti wá fún yín ní àbọ̀ lórí ọ̀rọ̀ lẹ́tà tó lóun kọ ó yá sọ̀rọ̀. wọn láti fún yín ní àbọ̀ lórí ẹ̀ àkọ́kọ́ ní tó bẹ̀rẹ̀ lórí yẹn mo fẹ́ sọ̀rọ̀ lórí wọn láwọn kan sọ wípé déètì kò ṣe déètì mi ò dárúkọ déètì ṣé ọdún. ó dárúkọ déètì yé morogo yé dúpẹ́ má ṣe báyìí. wọ́n rò pé àwọn lè bá kan jẹ́ wọ́n ṣe bó ṣe wù wọ́n mo jẹ́ ń pariwo pé nǹkan tó ń pọ̀ lọ́dún eré ní fáwọn ọmọ lọ́wọ́ ọ̀tún ọ̀gbọ́ bẹ́ẹ̀ máa rí wo lóṣù jáde eégún fẹ́ yọ jáde so regardless doesn't matter tó bá jẹ́ olórí Nàìjíríà ìyẹn kò ní mínì because tó ń bá bọ̀ náà mọ̀ bá bọ̀ kò sí olúwẹ̀ ibi tó ń padé sìn tó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ náà ni o dédé àsìkò dédé gbà yìí mo lè rò pé ìyẹn náà ni àwọn èèyàn wa ti rí òye ẹ̀ nílé torí wọ́n pọ̀ ohun tó ń dáwó máa dáwó wà níyàn olóṣàjùṣẹ́ àníyàn kọ́kọ́ wípé àná àwọn fẹ́ dá sí àníyàn ti sọ àwọn fẹ́ kí ìjọba tàwọn bẹ̀rẹ̀ ó fẹ́ fi Yorùbá ìyẹn nìkan statement ni statement ìṣẹ́gun ni ìṣẹ́gun lánìí ọlọ́run ti ṣẹ́gun fún wa bẹ́ẹ̀ni àwọn Yorùbá ti dìde bẹ́ẹ̀ni àwọn ti dìde mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ gidigidi ẹ kú gbogbo gbà ẹ kú pé kò sún yín ẹ kú ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ tí ò yé kò lè yé bẹ́ẹ̀ni kò lè yé wọn kò lè yé wọn láti wá fún yín ní àbọ̀ lórí ọ̀rọ̀ lẹ́tà tí mo ní mo máa kọ wọn láti fún yín ní àbọ̀ lórí ẹ̀ àkọ́kọ́ ní tó bẹ̀rẹ̀ lórí yẹn mo fẹ́ sọ̀rọ̀ lórí wọn láwọn kan sọ wípé déètì kò ṣe déètì mi ò dárúkọ déètì ṣé wọn pé mo sọ fún wa pé lọ́tẹ̀ ìyá àní sọ déètì. Jésù mi o. ó ní bá ṣe ń gbé. ogun o. ó ní bá ṣe ń gbé kò sí èyí tí mo dìbò fún ọmọ Yorùbá. láìláì lọ́la ọ̀sán. kò sí èyí tí ìgbìmọ̀ àgbáyé tí wọ́n mọ̀ ń pa ẹ̀. mo fọ́ o. mo fọ́ o. lórí program bọ́dà mi lánàá bí tí mo ti ń ṣiṣẹ́ mo tún try láti gbọ́. mo gbọ́ pé àwọn kan wọ́n gbé ìgbésẹ̀ ìròyìn ayọ̀ lórí Yorùbá nation wọ́n dẹ̀ gba certification yẹn. ẹni tí òye ni òye sẹ́. ó ṣe múlẹ̀ àwọn tó ránṣẹ́ ló ránṣẹ́ wọ́n lè má sọ òun gbé blueprint fún èèyàn méjì èèyàn kan ló máa ń gbé fún èèyàn kan ni gbogbo àlè wa ṣiṣẹ́ ọ̀tẹ̀ èèyàn kan ló máa gbé fún bẹ́ẹ̀ni èèyàn kan ni àwọn tó máa wá yàn láti ṣe gbogbo wa láti ṣiṣẹ́ yẹn ọ̀gbọ́n sí lọ́wọ́ èèyàn méjì irọ́ blueprint èèyàn kan ló máa ń ní ìpadà ṣẹjọ lọ́rùn tí ò yí padà àwọn ẹ̀dá àwọn èèyàn ló máa ń change wọ́n máa ń oríṣiríṣi aṣọ ọ̀tà ọ̀tọ̀ lọ́rùn kò kí ń change bẹ́ẹ̀ni tó bó ṣe wà ń gbà náà ló wà ń sìn bó ṣe máa wà títí ayé àní pẹ̀lú nìyẹn. àmì Jésù Olúwa wa. tí o bá fẹ́ tí o fẹ́ ó dùn mọ́ nínú kò dùn mọ́ nínú olórí ọ̀fẹ́ láti sọ wípé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run fún mi ní blueprint yẹn wọ́n mi ló wà. ó ṣe ọwọ́ mi ló wà blueprint ọwọ́ mi ló wà. ó lè kúrò kó lọ gbẹrù tó bá wọn ó lè lọ Nàìjíríà ó lè lọ sẹ́yìn ìlú tó bá wọn lágbàáyé. ẹ wo. iye tó bá wọn àwa tá a wà lórí ilẹ̀ Yorùbá yìí náà la máa jẹ́ ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni. tọwọ́ orísun wa ni orílẹ̀-èdè wa ni wọ́n wá náà sọ date wọ́n wá náà sọ ibi ẹ lórí ti bá a tí ò bá ṣe kinní kan ọ̀run ti bínú sí gbogbo yín. ọ̀run bínú sí ẹ. ọ̀run ti bínú sí gbogbo yín. ayé bínú sí ẹ ọ̀run bínú sí ẹ ayé bínú sí ẹ ọ̀run bínú sí ẹ àti wà táwọn sọ ń gbé ẹ. ẹ sọ̀rọ̀ bàbá ńlá kò yálà bóyá ọmọọṣẹ́ ni. ìyá ńlá ìyá fúro ìyá ńlá ìyá ńlá ìyá ẹ Dúpẹ́. You don't have what it takes to be a leader. You don't have what it takes to be a leader. As a responsible leader. Tó bá fẹ́ pé èmi ò tẹ̀lé ẹ náà because you are too arrogant. Oh, need what it takes to be a leader. Ká dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho. Bí àwọn ọmọ ìṣe ṣẹlẹ̀ yàtọ̀ ṣe ń bu tó. Ǹjẹ́ kí bọ́ta kó máa sọ pé even Tinubu, you have to work on your anger issue. Or when bipolar tó pọ́n yọ ẹlẹ́nu, bóyá bipolar yẹn yọ ẹlẹ́nu normally. Ìyálà ìyá ẹ̀ sọ̀rọ̀ lórí ibú. Ta ni wọ́n gan? Ààrẹ iṣẹ́ onírọ̀dé bá jàtìjàtì ní rádaràdá ní bá gbé 5 million petition wa ó lè. A ní wọ́ a ní ẹ̀wọ́ tó níran. Yálà ìyá ẹ̀ ń ṣí. Ọlọ́run tó rẹ pé òní kò lórí platform ṣe yẹ kó rí bẹ́ẹ̀.
tó fi lọ sọ́dọ̀ ìjìnlẹ̀ èyí tẹ́ bá ti wò ṣú àná ẹ lọ wò sọ̀rọ̀. You are not a leader. You don't have the tax. Tani ẹ. Ọ̀run bínú sí ayé bínú sí ẹ. Tani ẹ. 5 million petition ló kàn wá. Torí èmi 5 million petition wà ló kàn mí kànlẹ̀. Tó bá ti 5 million petition yẹn ni mi ní dá sí ẹ. Kò ju yẹn lọ. Nírọ̀ ó tẹ̀lé ó ṣe. Ìrọ̀dẹ̀. Múlẹ̀ múlẹ̀ moa múlẹ̀ moa moa tó ti mú 29 ilẹ̀ May 29 wọn bí ẹ̀dá kó má jáde wọn bí Ọlọ́run wọn bí ẹ̀dá ó gbọ́dọ̀ ṣe ni wọn lọ́dọ̀ May 29 abẹ́mi nìkan ni mo gbọ́ ni ẹ̀dá pẹ̀lú ìtẹ́bá ti gbọ́ pé ní May 29 ìbá wa kọ́ síbẹ̀ múlẹ̀. Àwọn akọ́kọ́ Yorùbá ti wà ní orílẹ̀ Yorùbá announcement lẹ́ máa gbọ́ irú ìgbìmọ̀ àgbáyé kan tí mo ti ẹ̀ bá sọ̀rọ̀ bí o sọ pé. Any day is no day. Any date is no date. Any hour is no hour. Any minute is not minute. You told us May 29. Àwọn àdélé máa jáde. For now, the same thing tí mo sọ fún ọmọ Yorùbá ni mo sọ fún wọn. Mo ní a máa announce. So kọ́ máa retí. Ètò abáde ti bọ́ síta. Ọwọ́ tẹnikẹ́ni bá gbé. Kò sí tó jọ láyé. Lórí tí mo sọ lẹ́bẹ̀. Nǹkan tó bá mú wa announce wípé ní èmi o. Orílẹ̀-èdè Yorùbá àti bẹ̀rẹ̀ o. Àwọn akọ́kọ́ wa ti wà ta o. Ìyẹn ti kúrò lérè. Eré ogun tó wà lẹ̀ láti jọ yìí. Eré lẹ́gbẹ̀ẹ́ irú yìí là ń sọ ní tẹ́tẹ́ ẹ̀yìn ọpọlọ lórí àtẹlẹsẹ̀ nígbà kò sí ń bẹ̀ ó ti jìnnà sí. Ẹ wo leader. Ẹ wo leader. Ẹ wo leader. Ẹ tó jẹ leader. Ó kọjá bẹ́ẹ̀ Ọlọ́run rìn yìí. Akọ́kọ́ jẹ́ kí ṣàlàyé kọ̀ọ̀kan fún yín. Ṣàlàyé àgbọ̀. Ṣé mọ̀ wípé kì í ṣe fúnra wa la dálẹ̀ àwọn amúnisìn ló dálẹ̀ àwọn iye ẹ̀kọ́ tó jẹ́ tó bá wá iye ẹ̀kọ́ tó jẹ́ jọ̀ọ́ ṣé mo nílò ẹ̀ ìgbésẹ̀ sí ìgbésẹ̀ gbogbo tí mo kà sílẹ̀ kò sẹ́ni tó lè rìn kò sẹ́ni tó lè ṣe yàtọ̀ sí Ọlọ́run tó mọ gbogbo ọba tó mọ orin gbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ ọba nínú òde olùmọ̀ràn kan ọba tí ìfọ̀n kò sàpamọ́ níwájú ẹ̀ sáàtì kò sí ìkọ́nà tó ń kọ́ ló lè fi yé wa torí ìgbà tó ń pilẹ̀ kí ni ó ti pẹ́ oṣooṣù wa dáfún wa sọ́kọ́ ara òkè tó yọ lọ́ọ́ fi pamọ́ ẹ̀rọ àzúbẹ̀ tábà ní àwọn ìyàwó àwọn ẹgbẹ́ àgbọ̀ṣe pàdé yẹn sọ́kọ́ ló ṣe fẹ́ mọ̀ ọ̀rọ̀ ó ṣe fẹ́ ṣe ó bá rí ṣe mọ́ tó bá mọ̀ ṣe mọ́ tó jẹ́ tó bá mọ̀ tó jẹ́ ṣe mọ́ bó ṣe lè lówó. Saka máa jẹ ìmúlẹ̀. tó bá sí àtìlẹ́yìn Ọlọ́run. Àtìlẹ́yìn Ọlọ́run. àjẹsọ́kọ́ lórí lórí. Ọlọ́run ni Ọlọ́run lórí Ọlọ́run ni. Ọlọ́run wọkàhólíkì. gbogbo ọ̀dẹ̀ ló ń ṣe àjọǹtọ̀ àwọn tàbí ìgbàgbọ́ nínú ẹ̀. àdẹ̀gbẹ̀ Ọlọ́run àgbàdo Ọlọ́run ẹ̀gbọ́n wa. àwọn kan wá jọ sọ jàtìjàtì. ló kàn mí pẹ̀lú kàlẹ́ńdà Nàìjíríà ní. 5 million petition wa ló kàn wá pẹ̀lú ẹ̀. kàlẹ́ńdà tí ó ṣe ó yẹ kó papọ̀ rárá alẹ́ Nàìjíríà ni ó papọ̀ Nàìjíríà ló báyìí ló bá nation báyìí orílẹ̀-èdè làwa ìgbà táàmù ọ̀tọ̀. àti mọ̀ ọ́n sí. gbogbo ìgbésẹ̀ tí mo kà sílẹ̀ tó ti fi wá lọ́wọ́ ló bá tán. ló bá tán. àwọn òyìnbó fúnra wọn náà lọ sọ́dọ̀ àwọn information is power báwa ni agbára ni. èèyàn bá lè ti mú òótọ́ ó ti free ìtúsílẹ̀ ti dé èyí tó tún kò sí lọ́kọ̀ mọ́. kò sí. ìgbà tó wọn lè ti jẹ́ dọ́kùtọ́ ó ti fi yé wa kí ló tún kù. wọn fi ṣẹlẹ̀ sọ̀rọ̀ ti jáde akọ̀fẹ́ díẹ̀ tó ni. sọ wọn mọ nǹkan tó lọ wọn lè láwọn nǹkan tó lọ pẹ́pẹ́ kò yé wọn ni lẹ́tà yẹn lásán yẹn níbi náà láti sọ pé ẹ̀ẹ́dọ̀rọ̀ lẹ́tà báyìí lọ́wọ́ kan tó yé wọn wọ́n kàn pé lórí ẹ̀tọ́ wa ni kò sí ìtajà kọjá ìlera wa àdẹ̀kọ̀ mí jẹ́ níkà ní ọkọ̀ méjì káàdé níbojì ní ògbó ẹnikẹ́ni ní òjálẹ̀ ẹnikẹ́ni náà. ó yé mi. àbí mo bá wọn dùpọ̀ kọ́kọ́ ni. ọ a ò dúpọ̀ ọkàn du gọ́vnọ̀ ni. kò sí olóríṣèlú wọn ní kúmẹ́rẹ́ ẹni tọ́pẹ́ Nàìjíríà tí mo lè sọ ẹ̀fọ́ lórí. má ṣe. bẹ́ẹ̀ náà ṣe adásí wọn ni. ètò ọ̀nà bẹ́ẹ̀ ni ká ṣe ìṣọ́ àwọn fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ náà. ó ṣe pé bóyá àjẹsẹ̀ fẹ́ kọ ìwé sínú ọ̀pá tí Ọlọ́run sọ fún mi pé wọ́n máa kọ̀wé sí president. ẹ bá mi gbọ́ bí dáadáa o Ọlọ́run sọ pé ó máa kọ̀wé sí president kí ni déètì ni èdè ní May 26 2023 ó fẹ́ gbé interim jáde ní 29 Ọlọ́run ẹ̀jẹ̀ wá pé ó máa kọ̀wé sí president ṣé ò ń ṣeré ni àbúrò ń ṣeré are you kidding me sọ̀rọ̀. bàtà wọn ṣe program tán wọn wá tún padà pé wọn máa sọ pé a máa kọ̀wé bó ti dá ẹ̀gbọ́n sì sọ pé a máa kọ̀wé. àwọn tó sọ pé ó ní bipolar ṣe pé wọn ò ṣe sọ àwọn Ọlọ́run sọ pé ó máa kọ̀wé ó ti gbàgbé àwọn tó ṣe program tán wọ́n ṣe wá wọ́n sí pé ó máa kọ̀wé wàhálà bóyá máa kó yín dénú òkun nìyẹn máa tó kó òun gbàgbé láti mú kọ́kọ́rọ́
kọ́kọ́ bírèkì kí lórúkọ ẹ̀ bírèkì ṣíìpù dání ọlọ́run ṣe àbò lọ sí skul mi mọ̀wé kọ sọ̀rọ̀ jàre ìyá mi. báwo la ṣe wá ṣe fẹ́ ṣe báyìí kò lè sí ìkànṣe bá pẹ́ ní dọ́kímẹ̀tì ẹni tèmi ó kọ́ fúnra mi pẹ̀lú bọ́ọ̀nà ṣe ẹni títí. any document tó ń bá kọ ṣé ń gbọ́ o òun ló máa ń kọ́ fúnra òun any document tó ń bá kọ òun ló máa ń kọ́ fúnra òun yá. ọlọ́run bá aṣọ òye ọlọ́run ṣe orí yẹn fún mi. ọlọ́run ṣe ó ṣeré tuntun láyé mi mò mọ ọpẹ́ wá. láti bẹ̀rẹ̀ ọ̀pẹ́ kí n máa farabalẹ̀ láṣà tí mo nílé mo fún distraction mo lè ṣe mo máa farabalẹ̀ náà tí n bá farabalẹ̀ máa gbóhùn yẹn bọ́lá ṣe máa ṣàlàyé ọ̀rọ̀ fún mi. ọlọ́run o ọlọ́run gan wá ráyè ọlọ́run ní time akọ̀jókòó tiẹ̀ ọlọ́run máa farabalẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún un ọlọ́run bá gọ́ọ̀dù. ní kì í ṣe láàrin ìgbà tí mo ń gbọ́ tí mo ń kọ́ nǹkan tó yẹ kí n kọ́ ibi tí mo ti ń kọ́ wọ́n sáré fi ọkọ̀ ránṣẹ́ sí mi nǹkan tí mo ṣe ń fẹ́ distraction nìyẹn o ẹ máa gbọ́ mi bẹ́ẹ̀ dáadáa wọ́n fi ọkọ̀ ránṣẹ́ sí mi nínú fún àkọ́kọ́ èèyàn kejì àwọn tó súnmọ́ mi dáadáa ní àwọn kíkọ́ wọn ò pé kí ló ṣẹlẹ̀ kí n ṣáà lọ gbọ́ fídíò yẹn kí n lọ gbọ́ fídíò yẹn mo bá lọ ògbà tí máa wò bí wọ́n ti sọ̀rọ̀ bí wọ́n ṣe fọ̀ sí òde ọgá náà ìkúnlẹ̀ àbíamọ ṣé mo sọ pé gbogbo ìgbà lọ́dọ̀ máa fẹ̀rí hàn wípé lórí àsìkò ìdókè ìgbà tó ní ká máa lọ lè yìn fáàdì ọlọ́run right on time jọ nílò tọ̀ right on time ṣé wọ́n á rí nǹkan tí mo gbọ́ yẹn ó bá ọ̀tá mi lọ́kàn jẹ́ máa ṣe àbíamọ mo ṣáà wò mí gbà kí ló dé káwọn èèyàn ṣe gbogbo báyìí kí ló dé mo ṣáà wò mí gbà láti ṣe tẹ́tẹ́ mo wá láti tún bẹ̀rẹ̀ sí ní gbéra mi bọ̀ olùkọ́ tí mo ní ní pé mo máa ń wà náà wẹ̀ so mo máa ń ní nǹkan tó fi holy center àwẹ̀ yìí náà ni kò sí wàhálà àwọn òbínú ó dáa kéèyàn máa gbàwẹ̀ náà ó dáa ó tún dáa fún ẹ̀tì àwẹ̀ dà ó máa dáa fún ẹ̀tì èèyàn ó dẹ̀ dáa láti súnmọ́ Ọlọ́run both Muslim Christian no I am not joking here àwẹ̀ dà fún mi mọ̀ bóyá ń gbàwẹ̀ bóyá nǹkan múlẹ̀ ni bóyá ó tún mú yẹn náà lẹ́nu àwẹ̀ dà fún both Muslim Christians even àwọn oníṣẹ̀ṣe ń gbàwẹ̀ àwọn tó ń bọ ẹ̀là wọ́n máa ń gbàwẹ̀. mo kàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo gbọ́kàn mi kúrò níbẹ̀ mo wá ń gbọ́ fẹ́ẹ̀ gbọ́ òní lẹ́tà tí mo kọ yìí abstract wọ́n máa kà fún yín wọ́n pè jùlẹ̀ máa kà fún yín. ọ̀sùn ibi tí mo lọ ní pé ìgbà tí mo kọ lẹ́tà yìí tán mo wá ṣàǹsáré pé ipe bá ṣe máa fi ránṣẹ́ tó máa tètè dé Nàìjíríà tá a bá fi ránṣẹ́ sáwọn gómìnà sópè àṣàrò gbogbo náà èmi àtàwọn tí lọ́ọ̀dì 26 bá a ṣe máa ṣe láti ẹ̀dùn wá ń bíbá ìgbógbó kọ́lá máa lò lámàlú kejì lámàlú fẹ́kẹ̀ sàmà gbogbo kọ́lá wà lọ́pẹ́ gbé ṣàdé. 24 hours ni. At the same time mo dẹ̀ láti tó ní mo ti sọ fún president pé mo máa copy United Nations mo máa copy EU president mo máa copy African Union president àti gbogbo Security Council. ní ìtẹ́rì mo kọ́ ọ̀la. ti sọ bẹ́ẹ̀ fún president mo dẹ̀ sọ fún pé mo máa copy àwọn gómìnà sílẹ̀ Yorùbá. tó gbogbo àpapọ̀ ní ilé yẹn mo ṣàǹsà ọlọ́ọ̀dẹ ṣe ìyanu ara àlùgbà àti fi ránṣẹ́. ibi tí wọ́n wá ní pé ṣáà ìgbà tí wọ́n fẹ́ yọ pé sí yọ ẹ̀yìn tá a fẹ́ kí gbogbo ọmọ Yorùbá rí pé kí n yọ jáde nínú ẹ̀ wọ́n ṣe wo lẹ́tà yẹn ẹ̀mí ọlọ́run kan sọ fún mi pé kí n wo address wọ́n á wò pé kí n wo address wọ́n á wò pé address ẹ̀ náà ni tẹ́lẹ̀ ẹ̀kọ́ náà ó kàn sọ ó kàn jí mi ni ní pé ṣáà ìgbà tí mo máa kọ́ mo ní the president and commander in chief the president mo wá kọ́ mi ò rántí kọ́ lóko president Buhari o mi ò kọ́ lóko. olódò wàláì àwọn òdìdìrìn ló lè mú ilé ilé fún lẹ́tà tó kọ láti joy so you just address it to the president wọ́n ti sọ pé president Muhammadu Buhari ni àlọ́ ò ní tax to be a leader ò ní tax kankan to be a leader. Yes, ó náà kéèyàn ṣe mistake. But if not for your propaganda tó ti ń ṣe láti joy, tó ti ń bọ́ gbogbo àwọn aṣíwájú láti joy ni, we will have accepted that as a mistake. But you refuse to accept others' mistake. So, sorry, my dear, your mistake is not allowed. We won't accept this as a mistake. Bí a ká pè ní fool àbí ignorant. Dúpẹ́ ó tún ti múlẹ̀ fún wọn òun rántí kó fowókọ Buhari sí òun kọ òyìnbó fún mo máa ń wo mo tún pé ní ọba kan president Buhari kẹ nígbà tí
mi dẹ̀ máa sọ fún àwọn tí mo bá sọ̀rọ̀ àwọn olórí ìlú kọ̀ọ̀kan tí mo bá sọ̀rọ̀ wọ́n ní wo lẹ́tà mo máa sẹ́ndì kọ́pì lẹ́tà tí mo kọ sí president Buhari sí yìí o ìgbà tí mo máa wo lẹ́tà mi máa lórúkọ president Buhari bẹ̀ mo kọ̀ rí president Buhari the president. ó dọ̀fẹ́ ni ó dọ̀fẹ́. wọ́n wò pé ọdún wọn bá tó tóbi o ẹgbẹ́ náà ló ń nìyí àṣẹ pé according to calendar Nigeria wọ́n máa change ẹni tó wà lórí ìjókòó very soon so it doesn't matter seat ẹni tó jẹ́ president and commander in chief òun ni lẹ́tà yẹn bá wí. In fact, tí president Buhari bá gbà ó ti di dandan kó mu lé ètò bá máa gbé ìjọba fún lọ́wọ́ ó ti dandan kó mu fún ó ti yé ibi àtẹ̀rọ yóò bá òsínú Nàìjíríà mọ̀ gbà ó yé o ó ti yé òun láti jọ ọdún kan sèyí ìwọ náà gbà ó lè yé ẹ so kò address president Buhari address president Nigeria commander in chief Nigeria tí yóò bá òsín bẹ́ẹ̀ mọ̀ mo wá ní káì ọlọ́run lè ló tọ̀ ó wá yà mí lẹ́nu wá ò dá agbára ọlọ́run pọ̀ so by that way pé ó ti jẹ́ kí lẹ́tà tí a kọ yẹn ó bá ẹni tó bá máa gba ìjọba lọ́wọ́ president Buhari ó wà relevant pẹ̀lú náà ó lè sọ pé ẹ ṣèbí president Buhari náà kọ sí kí ló kàn wọ́n ó lè sọ bẹ́ẹ̀ ó lè sí nǹkan tá à ń sọ nínú lẹ́tà ẹ̀dí ṣe pàtẹ́tẹ̀ fẹ́ máa jù ara wa wípé ẹ afẹ́ kú wa. so kò tiẹ̀ mọ̀ wípé Buhari máa kó lórí oyè ṣé ó máa yóò ní bipolar ló tọ́ báyìí so kò mọ̀ pé Buhari kò rántí pé Buhari máa kó lórí oyè ó ti gbàgbé pé Buhari máa kó ní 28-29 aláì a ti fa wèrè lọ́yàn. àlekúrò báwo ọlọ́run ló ti yọ wá ní orílẹ̀-èdè tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó làbọ̀ ẹ̀ṣẹ̀ polówó kúrò gbogbo ìta ìṣe tọmọlúwàbí ni náà àdẹ̀fẹ́ ogun àfọ́tẹ̀ ara ń gbé ẹsẹ̀ yẹn díẹ̀ gbogbo ọmọ táwọn. ẹ fẹ́ ogun ṣùgbọ́n Black Lion ní kán lọ wá oúnjẹ àtìgbàdì ó ń threaten àwọn Nigerian government ẹ bá wá ẹ ti kí nìkan ẹ máa pa yín ni àdìbọmọlúwàbí ṣe o. ó jẹ́ jẹ́ kàgbé báyìí bọ́lá ṣe fi yé wa ẹ tún jàgbá báyìí àwọn ti tìrìn tí ó yẹ àwọn fún tani ó rò pé gbogbo wọn ti ta o. orí ẹ dá o ń ṣinú o ń sínwín. bàlá ti lẹ́yìn Ọlọ́run. very proud very arrogant. ọmọ Yorùbá máa announce wọ́n ti sọ wọ́n ti lọ sọ pé document yẹn fún ìgbìmọ̀ àgbáyé wípé a máa announce a dẹ̀ máa bẹ̀rẹ̀ ìjọba wa. ó máa announce a dẹ̀ máa bẹ̀rẹ̀ ìjọba wọn Federal Capital of Onitiri Land. Or address letter sí the president, the chief in command, chief of army staff. Ó fẹ́ béèrè lọ́wọ́ Madam Dupe. Ṣé the next president tó ń bọ̀ ní Nigeria? Ṣé náà ó náà gbé chief of army staff. Chief in command ló náà. Tó gbé Tinubu síbẹ̀ lẹ́ni Samani, chief of army staff. Bola Ahmed Tinubu. No, you said it. You put Buhari nìkan ló fi sí, so you have to submit the letter like that. So address is chief of army staff of president, chief of army staff of Nigeria. So my hand over. President, chief of army staff of Tani. Now Bobo, because when the thing happen, tó bá fi kájọ àwọn kíní ni pé Ọlọ́run ló rìnrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run tí ò jẹ́ kó fi orúkọ Buhari sí. And you will be able to defend yourself pé Buhari, I did not address any letter to you. Ẹ bá mi bíbí ẹ gbọ́ bíbí tó 3 times kẹ́ wá da kẹ́ wò pé ṣọ́rọ̀ ilé na Bobo President Buhari I did not put your name. Mo kàn ní chief of army staff, so you will be able to defend yourself tí wọ́n bá kó àwọn ọmọ ọlọ́mọ fún treason and felony. That is just it. Is the next incoming president of Nigeria, will he be chief of army staff? Will you address a civilian as chief of army staff? Dupe. Just in case. Moi. Tíjọba Nàìjíríà bá fẹ́ tẹ̀sẹ̀ wá àbíjọ wọn. Àwọn ọmọ Yorùbá ò ní retreat o. À ní sásẹ́yìn. Láíláí. Dẹ́sẹ̀ rúbà òjò ẹ ti gbalẹ̀ yín. Ilé wa òun láti dé yìí. Ẹ̀jẹ̀sẹ̀ padà. Àwọn tó bá wà ní orílẹ̀-èdè wa. Wàhálà ti wà. Àwọn máa defend ra wa. Àlàyé tí mo ṣe fún mi. Lórí ilẹ̀ ti gbà. Ó kú wọn lọ́sọ̀. A sọ fún olórí tó wà bẹ́ẹ̀ pé jọ pé àwọn tó jẹ́ ọmọ ogun ti yín
tó wà lórí ilẹ̀ Yorùbá ìwọ́n kó bá wọn sọ̀rọ̀ nígbà tí Yorùbá bá announce ìjọba ẹ̀ kò sóko kò sọ́tẹ̀ o ìṣẹ́lẹ̀ náà ẹ wà fún yẹn. Èkó sí ogun kò sí ọ̀tẹ̀ àbá ẹni kẹ́ni jà. But at the declaration now, you have declared your Onitiri land. You have declared your exit from Nigeria. Then why pé one collector kò ní sógun kò sọ́tẹ̀ o kí ni like àwọn tó ń tẹ̀lé wọ́n try. Ti tún orílẹ̀-èdè Ọlọ́run dá wa bẹ́ẹ̀ o. Àṣẹ̀ṣẹ̀ jẹ́ orílẹ̀-èdè titun o. Àpàdà àrèké orílẹ̀-èdè wa ni àrèmí orílẹ̀-èdè wa ni Ọlọ́run ṣe yẹn fún wa o. Ìṣàwà o Ọlọ́run ṣe o. Ọlọ́run kú ọlá. Àánú mo rí gbà adé orí ọ̀kín gégé adé orí ọ̀kín àánú la rí gbà ó yá. Ẹ̀ka àwọn tó jẹ́ tiwa àwọn tó dúró lórí òtítọ́ ni mo sọ̀rọ̀. So brother ni ẹjọ́ tàbí black lion tí wọ́n bá béèrè kọ́pì ẹ̀ lọ́wọ́ yín ẹ make sure pé àwọn tó dúró lórí òtítọ́ lẹ́sẹ̀ lẹ̀ bí o fẹ́ kó jẹ́ owó àwọn táyé wọn ti bàjẹ́ wọ̀nyí. Ayé ẹ̀ ti bàjẹ́ nonsense. Bí àwọn èèyàn béèrè lọ́wọ́ pé ẹjọ́ so from there láti ọ̀dọ̀ àwọn tá a sẹ́ńdẹ̀ sí tó bá tàpọ̀ lọ́dọ̀ wọn kan láti àwọn tá a kan ṣe. Ẹ sọ fún àwọn tẹ bá fún ẹ sọ. A máa tàpé àwọn dìdìrín Òsínwín family àwọn family òpònú family tàpù ẹ̀ ṣe rí pé òun wọn gan lò ẹ pé òun ìjìnlẹ̀ black lion gan kò lè sọ̀rọ̀ ìjìnlẹ̀ gan lábẹ́lábẹ́ ló ń sọ̀rọ̀ tó bá tàpù ẹ̀ ń kọ́ ẹ tàpù. Ìgbà kan wọ́n ti máa wọ́n lè sọ̀rọ̀ there no way they dey. Àwọn tàbá fún wípé kí wọ́n jọ mo fi Ọlọ́run pè wọ́n kọ́ máa jẹ́ ojú ọwọ́ wọn torí kì í ṣe ọdún wọn kò ṣe nǹkan tó máa bí. 419 wọ́n bàjẹ́ sí lọ́tọ́rí kò jẹ́ wọn yẹn wọ́n ti dàgbére sí àwọn òde ní ìdígbèrè wọn tà sẹ̀. Báwo ṣe máa focus. Wọ́n yẹ rẹ̀ ẹbí àṣẹ rẹ̀ báwo la yàwé bí wọ ni 29 dé tán. Òun ló ṣe pàtàkì ká announce torí àgbáyé retí ẹ̀ ó ti sọ fún document ẹ̀ sí ìgbìmọ̀ àgbáyé ká announce tó kò sí lọ kábọ̀ mọ́ ní. Document without name. No, you submitted a document without name, without addressing it to somebody. Ọlọ́mọ wọn gọ̀ wọ́n ní tí ò bá ti kú kí ni ó pa wọ́n gọ̀ tí ó bá ṣe pàgọ̀ náà ẹ̀dá mi má máa ṣe mí nìṣú gọ́ọ̀mù tágọ̀ ń pa wọ́n ní ẹgbẹ̀rin wọn lọ́mọ wọn gọ̀ wọ́n ní tí ò bá ti kú kí ni ó pa wọ́n gọ̀ tí ó bá ṣe pàgọ̀ náà ẹ̀dá mi má máa ṣe mí nìṣú gọ́ọ̀mù tágọ̀ ń pa ẹ̀yin gangan ṣú ẹ kú àṣedànù gbẹ̀yìn tẹ́ ń wò mí mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time bá àti ẹ̀jẹ̀rẹ̀ ẹni tì lára onítìrì ajẹrẹ according to the time. Good morning sir, good morning ma, good morning friends, good afternoon according to the time. A sì jẹrẹ according to the time lára ẹ̀ according to the time ẹ bá kí èmi náà according to the time. You have nothing, no tax to be a leader at all. Go ahead. Kò sí President Buhari. Ó wà ní lẹ́tà sọ́ṣẹ́ ẹ̀gbọ́n mi sá. Letter without name. Ìdílé sọ̀rọ̀ sókè náà má wùlé ṣe bí dìdìrín náà. Lẹ́tà mi ò kọ ìgbà tẹ́lẹ̀ náà ní ti kọ lẹ́tà mi ò pé Fúlàní lẹ́ẹ̀kan. Àwọn tó ń kọ love letter sí President Buhari tán láwọn kọ́. Àwọn yẹn dẹ̀ láwọn ò rí lọ́sẹ̀ máa tàkó kan mi. Mi ò pé Fúlàní ò pẹ́ níbọ̀dì kan tó jẹ́ fọmọ Yorùbá gẹ́gẹ́ bí ìlànà tó wọ̀n ó ní mo gbé síwájú wọn. Mo ṣe gbé síwájú ìgbìmọ̀ àgbáyé tó náà dẹ̀ mọ̀ láti tẹ̀ lórí mo sọ fún. Nígbà àdéṣe ọmọ Yorùbá ò yí padà. Change your mind wa. Báwo kọ́ bá láwọn kó kúrò àwọn tá a kún yẹn náà la kù síbẹ̀. Ọlọ́run lórílẹ̀-èdè Yorùbá wà ń bẹ̀ ẹ́ gbọ́. Wọ́n máa lọ́wọ́ ẹ̀ lẹ́tà tá a kọ yẹn bí mo lè ṣe sẹ́ǹdẹ̀ sí immediately. According to United Nations ní lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo security council members. United Nations did not ask you who are you addressing this letter to. Àti nípa àlọ́ school àmọ́ nípa formal letter, informal letter, informal letter. And you will write a letter to United Nations without addressing it to somebody. Kò lórúkọ, even kó jẹ́ body ló fẹ́ kọ sí. You will still address to the body. Kó jẹ́ company, you will still address it to the company. Talk less, you are president. What president? President Muhammadu Buhari, President Obama, President Joe Biden, President Igba, àbí President China locus.
And United Nations accepted that letter from you. Mo bí tó ń lọ, wá padà tún wà. Wọ́n ní ká tún lẹ́tà yẹn kan, wọ́n ní tó pé mi ò forúkọ sí, wọ́n ní kí wọ́n lọ forúkọ tó wà bẹ́ẹ̀ ń sì sí. Wàá tún wá. Ṣé bí ìwọ ni? Ìwọ ni? Moi, Murale of Africa. Madam Murale of Africa. Ó tún ti múlẹ̀. DJ YK, múlẹ̀. Ẹ má sáré. Wàláhì tá bá sáré ó máa rún àti wá máa ta. Wàláhì ẹnu bí ilẹ̀kùn Faransé yẹwẹ́ ń gbẹ̀yàwó. Mo ya ẹnu mi. Wàláhì kò ká irọ́ ẹ̀ sọ̀rọ̀. Gbogbo wọn àti permanent àti non-permanent. Gbogbo náà ti ní kọ́pì lẹ́tà yẹn. Gbogbo wọn náà ṣe òbá lórí o. Lẹ́tà tí ò lórúkọ. Àwọn ni. So tó bá fẹ́ràn tó ẹ̀ mo ṣe sọ tí ẹni tí bá ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá. Mo máa hold gbogbo responsible. Láti 99, mo máa hold responsible. You get your blueprint. Why tell it ṣẹlẹ̀? You got the blueprint already, for goodness sake. Gbogbo wa ò lè jọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. You got the blueprint, as you said. If you got the blueprint, that is to say, wípé gbogbo àgbáyé ti fọwọ́ sí pé ẹ ti kúrò lórí ilẹ̀-èdè yẹn. Then why are you scared of Nigeria army? Why are you scared of Nigeria military? You got the blueprint, man. Man, let these people go out. Take out when you go out. Only 29 ma lo lé wọn kó ní kíní. Wàláhì ò lè yí padà o. Ó lè. Tó bá yí padà ma jáde fún ẹ, ó lè yí padà. Declaration nínú yàrá. Sorry jàre. Àwọn tó jẹ́ òṣèlú Yorùbá. Mo yà sọ yìí nìyẹn o. Wọ́n sọ mo tó sọ. Gbogbo ọmọ Yorùbá ló máa wá yín tàn. Ṣé bá rò pé bóyá èmi nìkan ni? Kì í ṣe èmi nìkan o. Àwọn tí ò lè ní òye. Ẹ̀yin fáàsì mi náà ready o. Gbogbo alamajọba. Àjọba lọ Abuja lọ wá wọn kan. Everybody ready. Àwọn sójà kékeré wá ń kiri ilẹ̀ akílẹ̀ dà Amẹ́ríkà títí lọ́dẹ lọ. Gullible followers with vulnerable media. Yorùbá. Ṣé rí kíní kan wà tẹ́ pé kò yá àwọn èèyàn? Ṣé rí àtìgbà ìlú ìkọ̀kọ̀ nìyẹn? Àti ṣe ìlú another one tó nìyẹn. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ṣé wá rí àtìgbà ìlú yẹn tí àwọn tó bá ti tara wọ́n bá lò ní tara wọ́n fi ti ọ̀nà tí ò dàgbà wọ́n bá máa ṣe ìgbọ̀nà tó bá lò náà yẹn ibẹ̀ yẹn lè máa ti rí pé still wọn lóògùn yẹn ò lórí. Ọ̀tún bá ti jẹ́ pé wọ́n ilé ìjẹ́pọ̀ náà lórí eléyìí tó ń fúnra rẹ̀ ló ṣe é. Àti ṣe ìlú náà ló tó ṣe ló fún wa ní ìmọ̀ ìkókè ṣe bẹ́ẹ̀ ṣe báyìí. Ṣé gbogbo nǹkan tá à ń sọ àti ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ìlú àìmọye wọ́n ti kọ́pì náà. Àwọn tó ní wọ́n ti dàrú náà sọ irọ́ ni àwọn àìmọye kọ́pì. Orí ẹ̀ ti dàrú. Orí ẹ̀ ó ti dàrú. A good leader will be akitan. Orí ẹ̀ ó ti dàrú. Barrister ní àgìtàn ni mí, Manuel ni mí, àgìtàn ni mí. Ìpàkọ́ ó gbọ́ṣù tí orí ẹlẹ́gan ló bá jẹ́ o. Tó ń bọ̀ bàkí tó yọ abọ́ta wa bu ẹ̀. Tó ń sọ lè gbòṣó bọ́ta wa bu ẹ̀. Torí wọ́n mọ̀ pé tójú akátá bá a léwó. Dúpẹ́ sẹ́nu ẹ̀dìyẹ ló yẹ ká ti gbọ́. Májàsọ́lá Àdìsá òòṣà. Agbọ́ má bí wọn ò kàdá yòókù sí wọn lára o. Èrè tájà fogún ọdún sáà. Ìrìn fàájì ṣá nífẹ̀ẹ́ ṣín o. 20 ọdún, 40 ọdún, àìníye ọdún, tèbí tí ń pa kòkò. Àjàkọ́ ni yóò ṣe tíṣà fún o. Dúpẹ́ àlàyé bá ọ̀rọ̀ o. Garbage ló yẹ ká gbà kí aṣíwájú jẹ́. Bí Sunday ẹ bá mi kí Ìgbòho òòṣà. Àdìsá Adéyẹmọ Ìgbòho òòṣà. Àwọn èèyàn bú wọn tún tọ́ sí lára. Wo pé mídìí ẹnìkan ló ń gbé ẹni. Àdìsá tó bá sọ̀rọ̀ ẹ̀yọ̀kan báyìí gbogbo àgbáyé ló máa gbé. Now he's not saying anything. His silence is killing you. Adisa, don't talk. Your silence is killing them. Adisa, don't talk. Your silence is killing them. Adisa, don't talk. Your silence is killing you. You are too arrogant for my likings. You are too arrogant for my likings. Oh, dàbí ọmọ abẹ́ gọ́tà. Yes, o máa sọ bí ọmọ abẹ́ gọ́tà. Àwọn tán bí sí street gan, a ń ṣe yàmàyàmà báyìí. Imagine. Eré tó ti tó ń ṣe gidigidi. Orí ni. O control àwọn media ẹ̀tì. Mi ò rí media náà. Mi ò sì rí media náà tí ò ní gbọ́ Àdìsá lẹ́nu. Àwọn media control wọn tí. Wọ́n wá ń jà bí wèrè. Wọ́n wá ń sinwin lórí platform, wọ́n wá ń jà. Wọ́n ń gbéra wọn ṣépè, wọ́n ń lé pé tí bíbí ọmọ Yorùbá ṣé bó gbọ́ ẹ̀ tó bá tẹ̀bà wo show mi àná ẹ lọ wò ó. Bíbí ọmọ Yorùbá ó ń pẹ́ kó tó lọ sọ́run kó jẹun láyé kó lọ ṣọwọ́ lọ́run. Can you imagine that?
Shio kelebe pwe. Ìwọ tó lè tó lé ló máa tó lù. Nonsense concubinity. Máa tó ìbò sí agbárí ẹ sọ̀rọ̀. Táwọn èèyàn lè máa kọ́ kírọ́ ni àdúgbò náà yàgò bí. Ó ti ya wèrè, ó ti sínwín. Ẹ wà lẹ́nu ẹ̀, kò sí wàhálà. Ẹni ẹ̀ ló wà yẹ. Àwọn ọmọ ìlú yín. Ó lè ṣe anything. Ó ń tanra ẹni. Ọ̀pọ̀ máa ṣòro yín dáadáa. Ó ń Ó ti wà tanra. láti kọ́ ṣe bẹ́ẹ̀. Èmi ilẹ̀ máa ń parun. Tìdé tó kún tẹ́ni tó ní àti tóbi lẹ̀ máa ń parun. Wàá parun ní Dúpẹ́ tìran ló máa parun, tìdé ló máa parun lágbára Ọlọ́run àṣẹ Èdùmàrè. Ó lè ṣépè fún wa ká má dá padà fún ẹ, ó máa parun ni àti wà táwọn tó ń tẹ̀lé ẹ. Ó ṣàmì yín. Ó dẹ̀ ti sọ pé lórí ìrìn àjò yìí, ó ní ẹni tó bá ṣe àbòsí lórí olóhùn ní dáríjì ó máa parun. Ó sọ Bẹ́ẹ̀ni. ẹnu dání, ẹ jẹ́ ká máa wòran bọ̀. Bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run. Tó ṣe rí ìrìn àjò eléyìí, ìgbésẹ̀ Tó bá yẹ pé àwa là ń ṣàbòsí, àwọn àpamọ́ kò ló ń ṣàbòsí, ó máa parun ni. Ọlọ́run ṣe orin yẹn fún wa, òun ló dá wa bẹ́ẹ̀. Onírọ́ òfò. Ó fún wa ní àṣà wa, èdè wa, ilẹ̀ wa, gbogbo fún wa, resources wa, ìmọ̀ wọn tó ń pè resources. Ó fún wa ní resources wa. Àlùmọ́nì ẹ̀. Dídìrín. Tó fún wa ní resources wa. Dídìrín tí ẹ má gọ̀. Níjọ̀dẹ̀ ni àìdámá ní. Ìlú mi ẹyọkan, èmi méjì, Yorùbá ní mẹ́tẹ̀ẹ̀ta, kò tún wá ṣe pé a ní mẹ́tẹ̀ẹ̀ta, a ní abundantly. A ní many resources. Òun náà ló wú ẹ lójú. A ní many resources. Abundantly ni o. Àwọn kan wá ní àwọn òfẹ́ kókò Yorùbá yọ. Ọlọ́run àdó Ọlọ́run ló ṣe léyìí kì í ṣe. Wàhálà bipolar is real. Ìyàwó tí mo ti lọ kọ́kọ́, ibi tí mo wà, ìyàwó tí mo ti jáde, ó ti tó gbogbo ẹlẹ́ náà. Èèyàn kọ́kọ́ lè bíìtì yẹn, ẹ bá ń parí gbogbo láti ẹ máa sọ ọkàn tó sí ìfọ̀tá ti dàtí tẹ̀ mọ́ báyìí. Ẹ lè mú jẹ́ o, mo máa ń sọ ọmọ tó máa ń tún sọ ẹ̀ lè mú jẹ́ lájú káì láíláí. Láíláí, àbí sí kì í bá ṣe tó jẹ́ ọmọ máa pa àwọn ọmọ rẹ̀ ní gbogbo àwọn. Imagine. Imagine. Ẹ̀yin èèyàn mi. Imagine who want to be a leader. Tí di leader, ó ti ń threaten àwọn ọmọ ẹ̀yìn. Ẹ lè mú jẹ́ o, àti kàrùkà yín sínú kinní kan o, ẹ lè mú jẹ́ o. Àmọ́ náà, yẹ bá rí yìí, ẹlẹ́nu kinní kan, àti kàrùkà, ẹni ká máa sọ̀rọ̀ mọ́, ẹ kò máa parẹ́ ni. Àṣẹ àwọn alálẹ̀lẹ̀ Yorùbá. Àṣẹ gbogbo àwọn tó dilẹ̀ Yorùbá mú. Àṣẹ Elédùmarè. Àdàbí àyàfi. Tó bá pẹ́ lórí òtítọ́ ni nǹkan tó ń ṣe lókù. Tó bá pẹ́ lórí òtítọ́ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló threaten àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Àbí Jésù threaten àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Well, I don't even care about those things. Tó bá pẹ́ àwọn tí wọ́n ní ilẹ̀ Yorùbá. Tí wọ́n mọ bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá. Tí wọ́n jẹ́ àgbà ilẹ̀ Yorùbá. Tí wọ́n ti lọ, tí wọ́n ti fi ẹ̀mí wọn jagun fún ilẹ̀ Yorùbá. Tí wọ́n ti tẹ̀lé Yorùbá dó. Tó bá pẹ́ bá ṣe ń threaten àwọn ọmọ ẹ̀yìn wọn lélẹ̀. Gbogbo èèyàn kọ́ ló gbà fún Jésù. Gbogbo èèyàn kọ́ ló gbà fún Ànábì. Ṣàngó Olúkòso yàrá iná àkàtà yẹ́rìyẹ́rì. Gbogbo àwọn tó wá kọ́nà gbà fún. Ọlọ́run bá tó láyé tó lọ́run. Bẹ́ẹ̀ ni. I don't want to be a Muslim. I don't want to be a Christian. I don't want to be oníṣẹ̀ṣe. Ó fẹ́ gbọ́ Dúpẹ́. Ọlọ́run tó ní ayé tó láyé tó lọ́run. Wọ́n tún ní kò sí tó ń jẹ́ Ọlọ́run. Many people say there is no God. Ta ló lọ́nà ń bú lórí Facebook. Èmi mọ àwọn family kan ìdílé kan ó dẹ̀ exist dè ní. Kò sọ Ọlọ́run family ni wọ́n. Wọ́n ní kò sí tó ń jẹ́ Ọlọ́run. Wọ́n sọ mọ́ wọn ní James, Christopher, Ismaila. Orúkọ ilẹ̀ Yorùbá ló máa ń sọ mọ́ wọn tó máa bímọ. Bàbá ìyá àwọn ọmọ kí pé wọ́n sọ fún mi, mo mọ̀ wọ́n dójú báyìí, mo mọ̀ wọ́n délédélé ni mo mọ̀ wọ́n dédé yàrá wọn ni. Wọ́n ní kò sí Ọlọ́run. Tó máa bímọ, wọ́n máa pè ní ayé tún dùn. Orúkọ ilẹ̀ Yorùbá, àwọn Odin orúkọ títí tó ti lọ. Ìyẹn náà máa ń sọ mọ́ wọn. Bí ayé dùn, ayé ti dé, ọ̀run ti là. Àwọn orúkọ wọn yẹn dùn. Àwọn kan máa sọ wọn yẹn bí Sàró. Tí máa gbókò orúkọ ẹ̀ máa ń wọnú ara mi gan. I love those names. Ọlá pé wọ́n sọ pé kò sí Ọlọ́run. Ọlá pé wọ́n ní kò sí Ọlọ́run. Mo ti máa ń sún mẹ́yìn fún wọn. When I was in Nigeria, àjọ máa ń sọ̀rọ̀. Tí wọ́n bá sọ̀rọ̀ débì kan, tó bá sá fún wọn, wàá join ìjọ wọn pé kò sí Ọlọ́run. And they live. They exist. Wàá fẹ́ gbọ́, kò sí ọmọ ìdílé yẹn tó wọlé ọkọ tí ò bímọ. Àwọn ìdílé yẹn kò sí tó tòṣì nínú wọn. Yet many people tí wọ́n ń sin Ọlọ́run, wọ́n ń tòṣì, wọ́n ń yàgàn. That is to tell you pé God is a patient God. Elédùmarè ọba tó ní gbogbo wa tèmi gbàgbọ́ nínú ẹ̀. Ọba sùúrù ni. Àwọn Mùsùlùmí sọ pé àsọ̀bù ni Ọlọ́run. Elédùmarè tèmi gbàgbọ́ nípa. So irú àwọn ọ̀ràn yẹn
Dúpẹ́ tó bá yẹ pé wọ́n ní Ọlọ́run wá ti pa wọ́n run, wọ́n ní exist mọ́. You don't have anything to be a good leader. You can only be mumu leader. How dare you? A leader tó fẹ́ jẹ́ leader. Leader wá sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ẹgbọ́n yín ẹ máa ṣe èpè burúkú yìí ni. Are you a leader? Ọlọ́run sọ pé Jésù sọ pé Ọlọ́run sọ pé Jésù lórí igi àgbélébù. Ó ní bàbá dáríjì wọn nítorí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Obìnrin onísun ẹ̀jẹ̀ báwo ni story ẹ̀? Aṣẹ́wó tí wọ́n fẹ́ lé lóko pa nínú Bíbélì kí ni Jésù sọ fún? Sọ fáwọn tó fẹ́ lé lóko. And you never see anything in this. Àwọn kan wà nílùú yìí tí wọ́n bọ Trump ni wọ́n pè lọ́lọ́run ọba wọn. Go and Google search it. Àwọn tí wọ́n sin Trump gẹ́gẹ́ bí Ọlọ́run. Wọ́n ní Trump ni Ọlọ́run àwọn, wọ́n dẹ̀ ń sin Trump. Go and Google search it. Ṣọ́lọ́run pa wọ́n. Ṣọ́lọ́run pa wọ́n rẹ́. Ṣọ́lọ́run pa wọ́n run. Ṣé Trump ló dá wọn? Kí Trump tó dé ṣé wọ́n máa exist? Àwọn kan wà nílùú tó pé ewúrẹ́ ni wọ́n ń sìn, ọmọ ewúrẹ́ lamb ni wọ́n ń sìn. Ààrẹ wọn lọ́rẹ̀ wà fluffy ló yẹ kó máa sìn. Dúpẹ́, if you are opportune to be secretary Ọlọ́run, wàláì Ọlọ́run ò ní sínlé. Tó bá ní opportunity láti jẹ́ secretary Ọlọ́run ò ní sínlé tí wàá fi kọ lẹ́tà kí àṣàrà yìí lọ pa everybody tó wà láyé. Ọlọ́run á kàn dé ń gbé pa àwọn tí mo dáadáa wà ló ti pa wọ́n. Thank God tó la ojú tèmi pé kí n má tẹ̀lé irú ẹ̀. Èmi ò tẹ̀lé irú ẹ̀. You are too arrogant, too self-centered, too ignorant. For my likings, èpìẹ́, àìlè jẹ́ leader ẹ̀, àìlè jẹ́ olórí ẹ̀, ó pọ̀ jù lọ́dọ̀ tèmi. What? Èmi ò gbọ́ eléyìí rí. Sọ̀rọ̀. Ọlọ́run ọba mi ẹ̀ lè mú jẹ ẹni bọ́mọ̀ pé ẹni bọ́mọ̀ pé lọ́dọ̀ tẹ̀wá ọmọ ayé ti bínú sí yín. Ọ̀run àtayé bínú sáwọn ọ̀ràn ẹ̀. Ayé ò ní dáa mọ́. Ọmọ náà máa sọ pé mi ò ráyè tí mo tọ́ dẹ̀ because mi ò ráyè distraction. Onírọ̀. Mo láti remain focus nínú ìrìnàjò yìí. Ó lè ní ṣe ìrìnàjò ara. Ìrìnàjò ẹ̀mí ni. Ẹ̀mí yìí náà ni. Ẹ ti declare nínú ẹ̀mí nínú spirit. Ọlọ́run máa bá a sọ̀rọ̀ náà. Iṣẹ́ ti já. Àwọn sòsú àwọn mága ẹ̀ wọ́n iṣẹ́ ti já. Àwọn mága ti ya. Sọ̀rọ̀. Àìmọye ló jìnnà sọ́nà. So gbogbo àwọn tó sọ̀sọ̀ kú sọ déètì kan tí ò bá ṣe àwọn ti ba ayé ń jẹ́. Ọ̀run ba ayé ẹ̀ jẹ́, ayé ba ayé ẹ̀ jẹ́, ilẹ̀ ba ayé ẹ̀ jẹ́. Bàbá ńlá kú yàrá kú nínú ọmọ ìṣẹ́yìn. Yàrá kú bàbá làbà bá ẹ̀. Ọmọ abẹ́ gọ́tà. Sọ̀rọ̀ jọ. Láti máa sọ pé déètì kí ló pàmì pàmì yìí? Ṣé mo rí àjọ ìyàmọ́ bó ṣe jẹ́ ni? Ẹ mọ̀ bá ṣe rí ni. Báwa mú 5 million petition wa. Torí ìjọba wà lórí lórí. Ó dúró nìyà. Ó dọ̀ sí wa. Ọ̀rẹ́ pé tọ́mọ ní ẹni àwọn ọmọ ẹ̀dá àgbọ̀n àbọ̀ ó ti kọjá abẹ yẹn. Irọ́ kò lè yé wọn àwọn ọ̀dẹ̀. Ayé mọ̀ ọ̀run mọ̀ ayé. Olórí ibú ni ẹ́, olórí ibú ni ẹ́, olórí ibú. Àwọn máa kú sẹ́wọ̀n o, wọ́n máa pa wọn ní o, treason ni owó ọmọ definition nìkan tó sọ. Wọ́n kàwé àmọ́ bí tó ti kàwé náà àmọ́ bí tó ti jáde. Inú yàrá ẹ̀ ló ti jáde. Declamation, acclamation, acclamation, menstruation. Nígbà tó lọ́dẹ̀ sì lè ṣàánú fún wa, ó ti bá wa ṣe declaration. Menstruation. Wọ́n sọ pé wọ́n di ìbò ní Nàìjíríà. Ó ti declaration. Why tó tún wá sọ pé ó ti declare? Then why tó tún wá sọ pé káwọn military Nàìjíríà máa jáde? Why are you bebes? Kí ló tó ń bẹ? Why are you beberings? Kí ló tó ń bẹ̀bẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀? Oh, gbanglisi. You know gbanglisi? No gbanglisi? You gbanglisi? You know gbanglisi. If you gbanglisi, you will not bebes. You declare already? Why are you bebes? Dúpẹ́, ọlọ́run ẹ̀ kò pa wọ́n ti ẹ. Ó yá sọ̀rọ̀ jàre. Ó ti tán. Sọ́nà ti ṣe lánàá wà. Ẹni tí ò bá yé ni òye, ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ kù. Ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ já sínú kànga àbí kó já sí wẹ́rẹ́ bá. Ẹ wo olórí, ẹ wo leader. Ó yẹ máa lọ fẹ́ sómi ní. Ọlọ́run ló ṣe yìí.
Ọlọ́run ti ṣèyí tán tẹ́lẹ̀ gan ló ṣòro. Ọlọ́run ṣèyí náà wọ́n ní wọ́n pé òsì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gan ló ṣòro. kò sí ọmọ tó lè bàjẹ́ mọ́. Nàìjíríà lè ṣe kan tó wọ́n lọ́dọ̀ tiwọn náà. Ní Nàìjíríà nìyẹn. Ẹ̀tọ́ tó lórí ìjọ tó lórí rọ́. Ṣé gbogbo ìfojú rí? Ẹ̀tì lọ ìsọkúsọ. Tẹkinọ́lọ́jì ti dá nǹkan lẹ̀. Tẹkinọ́lọ́jì ni o. Àwọn ìdílé játijàti. A máa sọ̀rọ̀ rádaràdá lẹ́nu. Onídìílé òfò, onídìílé gidi ó ti jáde àrí fámìlì ẹ̀ kankan. Ẹ jẹ́ ká focus. Technology, Mark Zuckerberg, àbí Zuckerberg, Mark Zuckerberg, olódà wàhálà lẹ̀. Mark Zuckerberg ló dá wàhálà lẹ̀. Mark Zuckerberg. Mi ò mọ̀ jàre. Mark Zuckerberg. Mark ló dá gbogbo wàhálà lẹ̀. Mark ló dá íńtánẹ́ẹ̀tì lẹ̀. Olódà bìlísì lẹ̀. Íńtánẹ́ẹ̀tì la máa fi máa tú yín síta. Nígbà. Ẹnìkan ò lé ẹ nínú Yorùbá nation. Ẹnìkan ò lè lé ẹnìkan nínú Yorùbá nation. Ọmọ Yorùbá ni gbogbo wa. Ẹnìkan ò ní kẹ́nìkan má dúró ṣe Yorùbá nation. Ṣùgbọ́n ní gba irọ́ tẹ̀mbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìlara kẹ́ni má ní jìbìtì páálí la ṣe fẹ́ kó nu Nàìjíríà. Irọ́ burúkú táwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ń pa ni fún wa. La ṣe sọ pé àṣẹ Nàìjíríà mọ̀. Irọ́ òfò yìí la ṣe fẹ́ fi Nàìjíríà sílẹ̀. Ilé tó bá fi tọ́mọ èrè ló máa ń wo. Gbogbo tó bá ti fi tọ́mọ láyé èrè ló máa padà wo. Irọ́ àgbákò ìdíwọ́ tí wọ́n á fẹ́ gbé wá fún wa. And you think we accept that? No, not acceptable. So. Maybe I something to tell you. I'm announcing. So one day everybody knows what the announcement. That's it. Ṣé tún gbọ́? Owó Sunday ló tẹ̀ àló máa ń parọ́. Ọlọ́run ni. Káì. Kò lè yé irọ́ ló ń pa. Onírọ́ òfò. Ẹ jẹ́ kára lórí ọ̀rọ̀ lẹ́tà tá a sọ. Mo ní kí n ṣàlàyé fún àwọn èèyàn wa. Àkọ́kọ́, lẹ́tà tí mo kọ yìí, àwọn kan wọ́n wà confused. Àwọn kan sọ pé ṣégbà tí wọ́n ti fẹ́ kúrò bẹ́ẹ̀ náà wọ́n kọ lẹ́tà yẹn kọ bẹ́ẹ̀. Ó ṣàkọ́kọ́ lẹ́tà tá a máa. Tó tọ́ ni. Ṣé ìgbà wọn fẹ́ kúrò ń bẹ̀ tó kù 2 days sí ló wá sọ pé òun kọ lẹ́tà 26, 27, 28 ó ti tán 29 tó bá mi máa débẹ̀ ó ṣe pé ó fẹ́ kọ lẹ́tà láti March tó ti join wa March 2022 ló ti join o onírọ́ òfò over a year náà sọ̀rọ̀. Kò sí president Nigeria dìde no àìmọye ọmọ Yorùbá tó lè dúró gẹ́gẹ́ bí ẹ̀rí àwọn kọ́ ránṣẹ́ sí president Nigeria. Then àwa fúnra wa nígbà tá a ṣe reclamation èyí tí a kọ sí gbogbo governors a kọ sí president. Reclamation. Àkọ́kọ́ kọ́ lélẹ̀ ìyá aláìláì kì í ṣe pé bóyá à ń kọ̀ kankan sí pé afẹ́ ṣàlàyé ní gbogbo ẹ̀ ló mọ̀ pẹ́. Ó mà ṣe ó sì nìkan rìn tí ò mọ̀ pẹ́. Bẹ́ẹ̀ni. Signatory ní Nàìjíríà sí. The same way tó yẹ parọ́ fún wa pé Buhari ń bọ̀ ní United Nations. Buhari ń bọ̀ United Nations. Mo gba 2 weeks off ni mo gbà níbi iṣẹ́ tí ẹ kì í fi gbowó sápò. Buhari ń bọ̀ ọ̀rọ̀ tó bọ̀ wá sọ ní United Nations. Ọ̀rọ̀ Yorùbá nation wà lára àwọn ọ̀rọ̀ tó bọ̀ wá sọ. Ó mọ̀ wá declare ní yípa Yorùbá ò sínú United Nations mọ́. Then I believed you. Èmi ò sọ bá tó bá kọ́kọ́ gbé wẹ̀dẹ̀ even tí pé mi ò gba irọ́ yẹn. Mama wẹ̀ báyìí pé èèyàn ma èmi ò kí mú yàn ní bíbí. Mátà kí mú yàn ní ìgúnwọ́ ni. Àní mú ẹ ní ìgúnpá ìgúnwọ́ láti máa mú ẹ. Ọ̀run ọwọ́. Ó mọ̀ wá declare 2 weeks mo fi fiṣẹ́ mi sílẹ̀. Àràárọ̀ báyìí máa resume ni. Ó dá lẹ́kìn tó kú ńbẹ̀. Àjọ máa bẹ̀rẹ̀ ni, àjọ máa parí ẹ̀ ni. Nígbà tó di pé ọgbọ̀nà ti kún kò tọ́nà láti park sí mọ́. Parking space ten sanwó fún gan kò sáyè mọ́. Mo ń gbé Uber lè já mi sí my 120. Máa fi ẹsẹ̀ mi rìn lọ sí United Nations ni. Where is ìjìnlẹ̀? Ṣó lè wá láti Turkey ni? Where is ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó lè wá láti UK ni? Black Lion ń kọ́. And I Yorubawuyi, I am an active woman. Wọ́n ò tí ṣe pátákì Yorùbá nation yìí. Wọ́n ò tí ṣe United Nations anything lẹ́yìn mi. Màá fi iṣẹ́ mi sílẹ̀ ni fún ìfẹ́ tí mo ní fún ìran mi. Màá fi iṣẹ́ mi sílẹ̀ ni. Àjọ máa bẹ̀rẹ̀ àjọ máa parí ẹ̀ ni. Eléyìí wá dé. Ó ní Buhari bọ̀ wá declare. Àtúngbó nílùú dání. Àgbọ́ nípa àwọn apapà dání. Bẹ́ẹ̀ la mú kí lórúkọ tó máa ń fò lókè yìí. Lákò ògbó ẹ̀ lọ. Drone, ẹ ṣé, God bless you. Àtúngbé drone. Àwa rẹ̀ ọlọ́pàá rẹ̀. Mo kó fóònù dání. Charger dání. Power bank.
pé if there is anything Buhari declare báyìí má screenshot ti ẹni mo ṣòkòtò mo di ó le pound Buhari declare Yorùbá nation Buhari declare Yorùbá nation mo tún rán aṣọ pé kó parọ́ fún mi ò nígbà kó parọ́ mi fún mi ò ṣe kíni mi ò ní gbà kó tún yí irọ́ mi lù mí kò possible iná go possible kò ṣe kò lè possible kò pọ̀ sọ̀rọ̀ Buhari dé Buhari kan Buhari ò ṣe dákọ why ẹ̀yin Yorùbá nípa tó máa dákọ nation onírọ́ sọ̀rọ̀. The right of indigenous people, signature ni gbogbo fundamental human rights, signature ni àwọn oyè dáadáa, àwọn oyè Nàìjíríà dáadáa, oyè ìjọba Nàìjíríà. So kò ṣe pé first time tá a máa kọ ẹ̀yìnbó sí ni ẹ̀ no, first time kọ́ nìyẹn. But this time around, Ọlọ́run ṣe ìyanu kan, mo dẹ̀ fẹ́ kẹ́ gómìnà dáadáa, òun ṣe máa sọ pé Ọlọ́run ló rìnrìn àjò yìí kò ní ṣe èèyàn. Ṣé tẹ́lẹ̀ àkọ́kọ́ pé mo máa kọ lẹ́tà tí mo kọ yìí, orí program ọ̀pẹ ìjìnlẹ̀ ni mo ti gbọ́. Níṣẹ́ tó mo ní ní àníyàn àbí mo nílé òlò lọ́sàn sọ́ọ̀sán àgbọ̀nsán gbogbo ọ̀kan tá à ń ṣe ni wọ́n mọ̀ báyìí. So mo ṣe pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn ní ìròyìn pé kí mo tún ẹ̀kọ́ sínú lẹ́tà. Ó lè jẹ́ pé agbára lẹ́tà àti kọ́ sí wọn nígbà reclamation. Torí yẹn ó pull out lára declaration yẹn. Declaration letter yẹn nínú declaration mo ti jáde. Ọlọ́run ti ṣe lé ìtàn ẹlẹ́gbọ̀n ló ṣòro. O tún ní kò sí pé kò tún sí tó máa tún kọ sínú lẹ́tà. Wàláì tí àlebà bẹ ní bá jù yẹ ni lọ bàbá là á pè irú ẹ̀yìn wọ́n sọ pé kọ lẹ́tà kò tún ní kò sí tó máa kọ sínú lẹ́tà kò tún sọ pé kíní. àti sọ kọ́ máa bẹ gẹ́gẹ́ la kọ́ sí president tó wà bẹ́ẹ̀ sí ètò ń bọ̀ ní doesn't matter against Nigeria nìyẹn ètò ìbọn sí lára yín o. ṣùgbọ́n ní kò sí Nàìjíríà mọ́ tẹ́tẹ́lẹ̀. ẹ káàbọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ according to the time at least that was the gain anything lára a sì gain according to the time lára iye elépè ìṣẹ̀wẹ̀ rẹ̀ ẹ̀wọ̀ irọ́ ẹ̀ ti pọ̀ jù ó kàn fi rọ́ borọ́ mọ́lẹ̀ wá lead discord Sunday Igboho lead discord náà gbẹ̀yìn lẹ́rí gangan rally Èkìtì rally kíní kan rally to announce everything please come and lead. Ẹ ṣeun. Àgbáyé ti mọ̀ yẹn o ẹ̀yin náà dé mọ̀ yẹn ẹ kìlọ̀ fún àwọn corrupt politicians ní tó jẹ́ Yorùbá ẹ kìlọ̀ fún wọn. ẹ sọ fún gbogbo àwọn ọmọ ogun yín tó wà lórí ilẹ̀ Yorùbá ẹ rò ó wà bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ wá tún wá kà fún yín àtúndẹ̀ jẹ́ sí Yorùbá òbítọ́ àti òdodo ọmọ Yorùbá àwọn ìkójọ wọn ẹ tẹ́ bá fi ránṣẹ́ sí ẹ jẹ́ kó mọ̀ yìí pé wọn gbọ́dọ̀ fi ránṣẹ́ sí just anybody not just anybody gbogbo àwọn èèyàn játijàti tó bá jẹ́ ọwọ́ wọn Ọlọ́run kò ní yọnu sí wọn níbẹ̀ o. Àwọn èèyàn játijàti ọ̀dẹ̀. Àwọn èèyàn ọmọ Yorùbá tó tó lórí òtítọ́ àti òtítọ́ àwọn ọ̀dẹ̀ àwọn èèyàn játijàti. àwọn lọ́nà láì tẹ̀sí fúnra àwọn Ọlọ́run mi sí tí mo jíṣẹ́ wọ́n bẹ̀ ní ìgbàgbọ́ pé iṣẹ́ yẹn ni mo jẹ́ so àwọn ló ní right àti bá àbọ̀ iṣẹ́ yẹn ọ̀tà àwọn tó ń sọ pé àyẹ̀rọ yóò kiri kan gbé játijàti ọ̀rọ̀ fẹ́ bá yí wọn sẹ́ irun ni tó máa fi pa wọn gbogbo tó ní irọ́ ló máa já sí kó sì tó máa jẹ́ sódò mọ́. elépè ṣẹ́wẹ́rẹ́ elépè. so kò sí point bí pé kẹ́ máa jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ dánwọ́ wọn yóò kàn wọ́n bẹ̀ kí wọ́n mọ̀ bẹ̀ kí wọ́n bẹ̀ yí wọn bẹ̀. Ta ló ní ìdí ẹ? ẹjọ́ náà ẹ̀kọ́ lọ́dọ̀ wọn. onírọ́. ṣùgbọ́n wọn ṣe ìyanu ọ̀pọ̀ ìgbà ló máa fi hàn ẹ̀rí oríṣiríṣi ló máa fi hàn sí ẹgbẹ́ àníyàn yóò wọ̀ àní àsìkò yìí àní gbogbo ọkọ̀ ló máa ń ṣe. tó bá ṣe àní òtí ẹ̀ ní àgbọ̀dà ẹ̀ distraction kẹ̀ láíláí. ẹ tó máa parọ́ ló máa sọ pé lẹ́rìí òun wà ní Sokoto Ọlọ́run jẹ́ ń lówó ọ̀rẹ́ mi nìkan ni kò jẹ́ ń bẹ̀ ò tí ì lówó tó ni tó bá lọ́ọ̀rì jìnnà owó rẹ̀ á jẹ ọ̀tá jẹ if truly òótọ́ ọ̀rọ̀ ló ń sọ why kọ́ jẹ́ káwọn kan rí tó bá rí sọ máa gbé jẹ ní sọ máa gbé mi ní. tó bá ń ṣòtò wá ní ẹ ṣí ẹ̀ fún wọn jẹ́ kí wọ́n rí kí wọ́n mọ̀ pé mo ti arrive ẹ tó bá máa parọ́ lọ́mọ sọ pé lẹ́rìí òun wà ní Sokoto ẹ̀rí ẹ̀ ní declaration proclamation ẹ o tún wá sọ fún wa pé o sọ pé 29 ló lè wàhálà ẹ̀ á ti fa wèrè lọ́yàn ó ti yé wa báyìí ṣó ti yé ẹ̀yin náà wàhálà ẹ̀ ó ti yé mi o ó ẹ̀ṣẹ̀ yé mi ni o sọ̀rọ̀. sọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí gbogbo resources ẹ̀ ọkọ̀ òṣìṣẹ́ ìyá kúrò bẹ́ẹ̀ Ọlọ́run kan tó fi òṣìṣẹ́ sínú ayé ọmọ Yorùbá ẹ̀jẹ̀ ká continue láti máa gba àdúrà. àdúrà yìí Ọlọ́run ti ṣe tán. Ọlọ́run ṣe yìí tán tẹ́lẹ̀ gan ló ṣe ló. ó ti ṣe gan ni ó ti ṣe lé àti lọ ọ̀tá wa ti lọ. àti lọ ọ̀tá wa lọ. Ọlọ́run tó wà bóde àti lọ. ìṣẹ́ yẹ kó máa rìn ní ojú ọ̀run. ìgbésẹ̀ yẹn gbogbo ọ̀ṣẹ́ máa ṣe gbẹ Ọlọ́run ti ṣe yẹn
Ọlọ́run ti ṣe yá ni ọwọ́ àwọn tá a ṣe rí wa Ọlọ́run fún ẹ̀ gbé jáde Ọlọ́run dẹ̀ ṣe orí ọ̀fẹ́ ó máa ń sọ fún yín nǹkan tó gbé dání kọ́ ni ìwọ tó tún gbé dání náà Ọlọ́run dẹ̀ ṣe orí ọ̀fẹ́ àti tó dání àti bẹ́ẹ̀ ara àdúgbà Ọlọ́run ṣe ṣe yàn bó ṣe wà yẹn Ọlọ́run ti ṣe yá ni ìrẹ́wọ̀ ìrẹ́wà ìbẹ̀rù lè ṣe wọ́n ní wọ́n pè mo kọ lẹ́tà kan láwọn máa retí ni announcement máa retí ìpè dún ẹ̀nà àwọn adélé máa jáde gbogbo tó bá láyé láì gbogbo tó ń gbogbo ẹnu kọ ẹ má. ẹnjẹ Gabriel ó yà fún fèrè ìpè ti dún pọ́pọ́pọ́ ìpè máa dún. orúkọ lórí social media o torí àwọn ẹ̀rí yìí nìyẹn evidence sí nìyẹn tẹmọ báyìí mo yẹ yín tó fẹ́ nípa lórí social media tẹ́lẹ̀ ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ máa gbé ìgbésẹ̀ aburú gbogbo ìtọ́jú yín wà o mo ní kọ́ máa tọ́jú ẹ̀ mo ní kọ́ máa tọ́jú ẹ̀ kọ́ máa gbé síta kí ó máa gbé nǹkan síta sí kò tíyà ẹ̀rí ní gbogbo ẹ̀ ẹ̀rí ìkejì sọ pé níta ìlérí ẹ máa ṣe kiri kan ní fáwọn fún adélé tí kò gbọ́dọ̀ gbé sí Yorùbá lẹ́yìn lórí sí o ó kọjá bẹ́ẹ̀ o ó kìlọ̀ fún yín o ó kọjá bẹ́ẹ̀ yóò fi sọ jù bẹ́ẹ̀ lọ ó kọjá bẹ́ẹ̀ ẹ̀rí lẹ́gbẹ̀ẹ́ kan tó wà lẹ́yìn. àwọn ọmọ ẹ̀ ò tiẹ̀ lè sọ̀rọ̀ léèdì gbogbo wọn ṣàdákẹ́ ni. àwọn tàti olùfẹ́ gbà lọ́wọ́ náà ọlọ́run ló ṣe ṣe yàn ọlọ́run àṣà níbi ẹgbẹ́ náà máa bọ̀ náà nígbà tó ọlọ́run bá ṣe ní ká náà sọ̀rọ̀ náà kò sí kankan tó kọ́ àpẹẹrẹ Nàìjíríà ló dé tiẹ̀ lọ àdẹ̀ wọ́n bá ẹ̀dẹ̀ Nàìjíríà sọ kí ló fa aládàáda òṣì náà kọ́ máa ní ẹ̀ tí ò bá ṣe kíní kan ayé wọ́n bàjẹ́ ọlọ́run àṣà ló fún mi. Nàìjíríà ló dé tiẹ̀ lọ so nísìnyí àtúndí déètì mọ́ ó ti yé mi kí ni mo sọ wàhálà ò ti yé mi. ẹ̀ka ló yọ yín ó máa ṣe oríṣiríṣi òṣèlú dáadáa èèyàn rí lórí ìrìnàjò náà kí la ti fẹ́ ṣe sí kí la fẹ́ ṣe kò sí ìkọ̀dá lè ṣe sí yẹn àwọn ẹni ìṣèwádìí kan wọ̀nyẹn sí ìpẹ́. tó bá gbára náà tí ìjọba abẹ́lé bá ti bẹ̀rẹ̀ ọmọ Yorùbá ti ní kàn kí wọ́n wà resources ẹ̀ níwèé. tó ká bẹ̀rẹ̀ ìjọba yẹn kalẹ̀ ló sọ́fẹ́ǹtì wa ní. ó yá ẹjẹ́ àbẹ̀rẹ̀ ẹjẹ́ àbẹ̀rẹ̀. gbogbo ọmọ Yorùbá ní ìgbésí ayé tó dáa kò sí kò sóṣù mọ́ ẹ tó bá ní òrùn bébí pàwọ́ àbí kó ṣiṣẹ́ ó sì mọ̀ fún ọ̀pọ̀ ẹ̀ ní òṣì kó ṣe wọn. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ lórí ilẹ̀ Yorùbá ọmọ opportunity tí wọ́n máa fi ṣe tó máa fi nílá tó máa fi ní ìgbéga gbogbo ẹ̀ ló máa wà ní ló máa possible gbogbo ló máa possible. tó wọ́n ní ìgbésẹ̀ tá à ń gbé sí ìgbésẹ̀ kẹ́kẹ́ ọ̀pá máa ní ọlọ́pàá èwo àwọn ti kọjá bẹ́ẹ̀ náà mo ṣe sọ pé ṣé tó bá rí ṣó mọ̀ tó bá mọ̀ ló dà mọ̀ tó bá dà mọ̀ ṣó yẹ tó bá yẹ. ṣó dà mọ̀ tó bá rí màá ìjìyà. ẹjẹ máa wò bọ̀ níbi ká dé o ìjọba délé ó fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n akọgun àwọn akọgun wa nínú uniform wa wọ́n máa jáde. tí uniform Nàìjíríà ó máa lọ fẹ́ dojúkọ uniform ọmọ Yorùbá òun ni lẹ́tà tí a kọ yìí kò sí níwájú mi tó mi ò lè ṣàlàyé ẹ̀. kí ló dé ṣe bẹ́ẹ̀ kí ni ewu tó ní kó tó máa dojúkọ wọn ṣe bẹ́ẹ̀ ti ní blueprint lọ́wọ́ nǹkan tó ń sọ yìí gan United Nations ló yẹ kó máa announce Ọlọ́run àbí ẹ̀yin tèmi kí lẹ rí sí United Nations ló yẹ kó announce pé adélé o wọ́n máa jáde o àti fún wọn ní blueprint sí o ìjọba Nàìjíríà máa fọ́nbù o not you stop stressing yourself my love onítìrì pẹ̀lẹ́ má stress ààrẹ ẹ ti ní blueprint adélé ẹ jáde ìjọba Nàìjíríà wọn àwàláì wọn bí wọn dá wọn bí wọn kú wọn ní fẹ́ tẹ̀ wọ́n á kọjú adélé wọn ẹ jáde wọn bí wọn dá ẹ kọ blueprint àti yellow print àti menstruation print yín ẹ kó dání kẹ́ jáde. so lẹ́tà yẹn àwọn Yorùbá tó dúró lórí ìtọ́lẹ̀bẹ̀rẹ̀ wọ́n á fún yín ní abstract yẹn wọ́n pè jìlá ṣàlàyé abstract yẹn. báwo ni kẹ́kọ̀ọ́ ọdún mẹ́wàá jẹ́ ojú ìfọ̀kọ̀lù yé wọn tíjọba Yorùbá ti dási bẹ̀rẹ̀ ìtọ́sọ pé free health care services free education a máa sọ pé bóyá rọ ni bóyá máa ní káwọn tí ìsanwó lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ bóyá oṣù tó ń bọ̀ bóyá lọ́dún tó ń bọ̀ ní ọ̀rẹ́ bí torí ayé wọn ti di rọ̀ bóyá ti máa bá lọ nìyẹn. so bó ṣe wà ní àwọn kan sọ pé bóyá lẹ́tà yẹn ká máa fún ìwọ̀n tí adélé tó mọ́ta ẹ̀mọ Yorùbá lẹ́yìn ìtẹ́jọ́ lórí òtítọ́. president ni akọ́sí àwọn gómìnà tó gbọ́n ní pọ́kì. wọ́n tẹ́mi ń bèrè ni wípé bó ṣe wà nísìn tó máa fẹ́ ṣe president meeting ní United Nations because wọ́n máa ṣe ECOWAS meeting àwọn economic community of West African states ECOWAS táwọn ECOWAS president bá fẹ́ ṣe meeting àwọn African president ta ló máa represent ilẹ̀ Yorùbá president wo ló máa lọ represent ilẹ̀ Yorùbá no is a question and letter tẹ́lẹ̀ ìforúkọ Buhari sí ẹjọ comment section ẹjọ àríkà ní comment section bí ṣe wà yìí máa jókòó ti comment section báyìí ni máa ka opinion ẹ̀yin èèyàn if there's any meeting nípa àwọn president Nigeria àwọn president Africa àbí Yorùbá nation kì í ṣe Africa ni Yorùbá land kì í ṣe Africa DJ YK ó tún ti múlẹ̀ irọ́ yìí náà
àgbákò irọ́ yìí náà sọ̀rọ̀ jàre. Ó bá gbọ́dọ̀ ṣàlùsí ní kọ́pì lọ́wọ́ àgbáyé ti ní kọ́pì lọ́wọ́. Àgbáyé ní kọ́pì lẹ́tà tẹ́ àdírẹ́sì sẹ́nì kankan bóyá sọ o wọ́n ló sọ o ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ wọlé lọ gbọ́ o ó lóun àdírẹ́sì lẹ́tà yẹn sẹ́nì bọ̀dù òun ò forúkọ Buhari sí. òtítọ́ la gbé kalẹ̀ lórí inú lẹ́tà yẹn òtítọ́ àtòdodo ló máa ta fún yín. ẹ lọ wo láti bẹ̀rẹ̀ o ó lóun ò forúkọ anybody sí. so kò ń ṣe pé bóyá aṣọ kan tó ẹgbẹ́ aṣọ kìíní rárá o rárá. wọ́n ẹ̀sẹ̀ bọ́lá dáradára lọ́dọ̀ àwọn ẹni ìbí àwọn ẹni ìgbé. so kí wọ́n ní kí omi wá sọ. Èpè nation Èpè platform Ọlọ́run yìí náà ni. ọlọ́ta òbí yọ̀ mí láíláí lórí ọ̀rọ̀ Yorùbá yìí àṣeyọrí àṣeyege lórí gbogbo ọmọ Yorùbá wọn láti wà nínú ìdùnnú nínú ayọ̀ wọn máa fi ẹnu wọn fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo gbogbo ọmọ Yorùbá láti gbúdọ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa wọn láti. Madam n tó sọ fún wa ni pé Adélé máa jáde ní May 29 a máa wá voice yẹn a máa gbé jáde. You said Adélé will come out May 29 o ti ń postpone wa gbàkan ló máa wá gbàkan ló máa dé gbàkan ló máa wá àti wá lọ mú àǹkárá àti mú lace àti mú gíní tí a máa wọ̀ ní ọjọ́ 29 Adélé máa jáde. Now you say Adélé ò jáde mọ́ and you are now telling us pé fún wa ní déètì irú pálapàla wo nìyẹn ta ló ń bẹ ẹ̀fà ta ló ń bẹ sọ pé fún wa ní déètì. We will bring out the voice we will play it. Ṣá àti ṣúrọ̀ báyìí wàláì àti fa wèrè lọ́yàn bí ìmọ̀ ta fẹ́ bá dé ta fẹ́ fi gígùn wàláì mi mọ́ ṣé nǹkan tá máa tẹ̀lé lọ ni. Ẹkú òfò ẹkú àṣedànù ẹ̀yin ẹbí onítìrí ẹkú òfò ẹkú pẹtẹ náwó ẹkú àṣedànù. Wọ́n ní wọn fún yín déètì o tí Adélé máa jáde. So any day is a day. Any day is not a day. Am I a content? If anybody is telling you about tomorrow, tomorrow never exists. Kò sí tó ń jẹ́ tomorrow. Tó bá dọ̀ ló máa kọ̀la ni. Ó ṣe àgbà wọn sòsú ẹ. Ó gbé wọn ní gúrúmù. Kò sí wàhálà o. Èmi Yorubawuyi, èmi ò bínú. Àmọ́ wá àǹkárá tí mo rà. Àwọn aṣọ Adélé láti wọ̀ yìí. Owó aṣọ Adélé ẹ bá mi dá padà. Nítorí pé wèrè tó sọ̀rọ̀ lánàá, ó ti ní 1% làwọn wà, ẹ ti wà low battery. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàbọ̀ according to the time. $1 million sí owó wọgbó. Owó wọgbó gbàǹjà ìtàlá máa ké sí. $1 million sí ti wọgbó. Kò sí wàhálà. Ọlọ́run ló ń dájọ́ àfihàn pẹ́ran. Ọlọ́run ni ó dá tó wà nílẹ̀ yìí. Wàhálà èèyàn ò lè dá. Wàhálà Ọlọ́run nìkan ló lè dá. Ohun tó ṣe fún wa, tó fojú wa kàn, tó fojú wa rí ní Yorùbá nation yìí, tó set wa back. Ọlọ́run ló máa dájọ́ yẹn. Èèyàn ò lè dá. Àwa náà mọ̀ pé èèyàn ò lè dá. Ṣùgbọ́n Ọlọ́run ọba máa dá. Mi wá lè sọ báyà àwọn Yorùbá fẹ́ dá fún ara wọn o. Ṣùgbọ́n bóyá set wa backward yìí, tó dé tá gbẹ́ tọwọ́ tẹsẹ̀. Bó tẹ̀ yẹ pé mi ò tiẹ̀ gbé wá sórí platform tèmi o. Because from day one náà, mo kàn wò pé eléyìí tó ṣe pẹ́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 
United Nations tí mo ń lọ lójoojúmọ́ tí mo fi ṣẹ́ mi lẹ̀. Giving you a trial ní ẹ̀kan abẹ́ méjì tí mo kàn kì í yẹ lórí page mi. Mo kàn sọ pé àrán yín ṣẹ́ o. Kẹ̀kẹ́ wá gbà wálẹ̀. Ṣùgbọ́n ẹ̀lẹ́dún gẹ́gẹ́ bí pé abiyamọ ní ẹ fẹ́ gbà ìran Yorùbá kalẹ̀. Kó tó dé ìran Yorùbá nation kò sí ìjẹyọ̀ kan báyìí. Yorùbá nation gbogbo ayé mọ̀ pé Yorùbá nation ni until when you come. O Yorùbá nation ní tìrì, Yorùbá nation gbá, Yorùbá nation àwo, ó di fọ́pọ̀ mọ́yọ̀, kan fọ́ ṣá ń fọ́ gbogbo ẹ̀ ni. Gbogbo eléyìí forí gbélé, tẹ̀wọ́n forí eléyìí bàbá Akíntóyè, ó wá di fashion oríṣiríṣi. Yorùbá nation ní tìrì, Yorùbá nation Akíntóyè. Òkótó wa ò kì í pẹ́ jà. Bẹ̀rẹ̀ látorí 5 million petition. Kí ló kàn mí kàn yín? Ó kàn wá o. Because we gave you all our datas. Àìmọye èèyàn ló lè gbé wa lọ sí court. Wípé àwọn fún wa ní data wọn. Àwọn fún wa ní data wọn. Many of these women will ask me, Yorubawuyi, kí n ta fẹ́ gbélé man, kò ní sí nǹkan kan. Lágbára Ọlọ́run kò ní sí nǹkan kan. Èmi àti ìdílé mi kan, kò kẹ́ni kan ní ìdílé mi.
tá kó data wá sílẹ̀. Because we want our nation. I need them to my liberate wa. You just take our you took our vulnerability. Okon lo ipe gbogbo wa our desperate pẹ̀lú ìyà tó ń jẹ wá Nàìjíríà láti fi Nàìjíríà sílẹ̀. Oni akucha nsáré ni ẹlòmíì wọnú gbogbo ara moye ta náà. Anowa nora. We don't even know where you were then. But torí pé kíni yẹn mú wá lómi. Ó mà ṣe o. Kíni yẹn ó mú wá pé a ṣe fẹ́ kú ìyà yìí pọ̀ wọ́n pa wá wọ́n bá wa sùn. And Sunday Adisade yẹn mọ Ìgbòho ṣá ó là wá lójú. Ó jẹ́ ká mọ̀ pé tó ń ṣe fún wa yóò dá Yorùbá nation ẹ ṣe bẹ̀rẹ̀. Àdìsá ló polongo ẹ̀ fáyé ni. Àwọn ànábì tí ń wá tipẹ́tipẹ́, ànábì Isa, ànábì Ibrahim, ànábì Ismail kíní kan, ànábì Ismail, àwọn ànábì tí ń wá tipẹ́tipẹ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó dé. There are many prophets before Jesus Christ. Kí Jésù tó dé. There are many irúnmọlẹ̀ before Ògún Ṣàngó. Àsìkò ti wá ẹ máa fi Ṣàngó búra ni o, ẹ máa fi Ògún búra ni o. Many prophets of Yorùbá land ti wà before them. Àìmọye wọn pa Yorùbá. Sunday Igboho mú yàn yá ẹ lọ́wọ́ wọ́n ti pa ìwọ Yorùbá nation. Ọlọ́run gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ni. Ó dẹ̀ dé. Ó dẹ̀ sọ ìrìnàjò Yorùbá nation di ìrìnàjò Ísírẹ́lì. Ó sọ wá dọmọ Ísírẹ́lì ó dá wá ríbo. Pẹ̀lú àwọn kan tí wọ́n gba àbòdè fún ìran wọn bí ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Àǹkó. Ìrìnàjò 40 ọjọ́ ó wá di 40 ọdún. Bí Yorùbá ṣe nation ṣe ń lọ yẹn, tí rally ń lọ lóríṣiríṣi, òkìkí ẹ̀ ń kàn. Àwọn òyìnbó ń gbé. A ṣe rally nínú òyìnbó. Everybody ń jáde, wọ́n jáde tó ní UK. Ṣáwọn ọ̀sán gbé jáde. Jáde ní UK, jáde l'Amẹ́ríkà, jáde ní China wọ́n jáde. Wọ́n dá omi padà sílé tán jáde ní Dubai. Get àwọn yẹn sì tún jáde ní Nàìjíríà. Nígbàsẹ̀ ìyà yìí tó gẹ̀ ìyà yìí pọ̀. Ó dẹ̀ gbé ìjà lọ́dé, ó dẹ̀ dá sí wa láàrin. Ọ̀fọ́n wa tọ̀ sí gbẹ̀gì, kálukú wa kó ẹ̀kọ́ ẹ̀ dání. Yorùbá nation wa di fracas nation. Yorùbá nation wa di ebu nation. You distracted us. You made us lose focus. Dupe tó sọ pé kíní kan, àṣà wọn wà. Wọ́n tún ní Dupe. Yes. Tell her pé ká má dé lóhùn. For you not to distract us. Bẹ́ẹ̀ lọ́wọ́ yìí, a rí pé ká dé lóhùn. Ká ṣí ojú àwọn èèyàn ni. A máa wá tún ẹrù wa dì. Wọ́n tí Yorùbá ṣubú wò kí mẹ́rù dì. A ti ń tún tó báyìí. Yorùbá nation is not meant for fracas. Many are sharing tears. Ó gba omijé lójú àìmọye èèyàn pé ṣé bí Yorùbá nation ṣe máa dà ní? Ṣé bó ṣe máa wọlẹ̀ ní? Ṣé bó ṣe máa di fracas ní? Fẹ́ dé lóhùn nígbà kan. Ṣùgbọ́n kan wá wò pé tá bá ní ká máa wò ẹ́ báyìí. Gbogbo nǹkan kọ́ ni sùúrù ló tún ṣe. A ní sùúrù fún ẹ. Tó ti bẹ̀rẹ̀ pálapàla rọ̀dọ̀rọ̀dọ̀ ẹ, ó mọ̀ tó ti bẹ̀rẹ̀ ni. Ṣùgbọ́n à ń fi sùúrù tó. Ẹ má ìka distract. Ẹ jẹ́ focus. Even Koiki tó dúpẹ́ focus ó padà distract. Ó padà wà distracted in a certain time. He was forced to answer you. Kò sí ẹni tí jàdọ̀ máa wọnú ẹkùn ẹ̀. Tí ò ní jura. You distracted us. You turned Yorùbá nation to fracas nation. Ṣùgbọ́n báyìí bí Yorùbá ṣubú kì í mẹ́rù dì gẹ́gẹ́ bí mo ṣe sọ. Gbogbo nǹkan kọ́ ni sùúrù tún ṣe. Gbogbo nǹkan kọ́ ni ariwo bàjẹ́. Sometimes you need to raise alarm. O lè wà àdúgbò ẹ̀sìn. Ẹ má pariwo. If you need to raise alarm sometimes. A ṣe raise alarm.
ó lè distract wa. Tí ò bá ṣubú kí n mẹ́rù dì, kí n tún ẹrù dì, àti ń tún ẹrù wa dì. A dúpẹ́ pé àdélẹ̀, a dúpẹ́ pé Yorùbá nation ò lulẹ̀. Má bẹ̀rù rẹ níbodè o, má bà tèmi níbodè o, olè ò lè gbé, olè ò lè gbé o, abẹ̀rù wa níbodè o, kálukú wa á jèrè iṣẹ́ ọwọ́ wa. Ẹ ṣé ẹ̀yin tèmi, níbí la máa fi àdàgbà ètò rọ̀ sí. Ohun táyìn bá rí sọ̀rọ̀ yìí, ẹ bá wa sọ. Gbogbo after May 29, gbogbo May 26, 2023, wa tá ń ṣe Yorùbá nation. Ká parapọ̀ báyìí. A ti rí pé ẹni yóò ní nǹkan kan tó fẹ́ fún wa. Just distraction. Now, a ti jẹ́ ká yé mọ̀ pé she's just here to distract us. To me, we need to focus. Eléyìí, ó ti gba grade A, grade 1 nínú irọ́ pípa. Ẹni tó bá dẹ̀ mọ irọ́ pa, ẹni tó bá mọ irọ́ pa dójú ẹ̀, kò ní ṣe anything. A máa fi irọ́ bo irọ́ mọ́lẹ̀ ni. A máa fi irọ́ bo irọ́ mọ́lẹ̀. Tẹ́ bá bá kíní ní díẹ̀, a sọ fún yín pé ṣùkú àgbàdo ni. Kò lè yóò lè born again ni o. Alai. Mo rí irọ́ ẹ̀, mo fọ́. Èèyàn máa ń rí irọ́ mi rẹ pé èèyàn máa fọ́ fún. Tó bá yẹn tó pa irọ́ jù ẹ lọ, ó yẹ kó sú onítọ̀hún sí kóòtù ni. Exclamation, saglamation, manglamation, mongonomation, organization, ó ti sàn lọ. Ó ṣá fún andeti kíní, ó tún wá fún May 29. May 29 ló fẹ́ jáde. Ó fẹ́ jáde May 29. Ọlọ́run àti lọ máṣọ. Àwọn tó káyà sókè pé bàbá ìkan ti prescribe Yorùbá nation ní terrorist group o May 29 tó ń ṣe ń lọ. Now you come out today and said, dá ẹjọ́ fún wa. Ní May 29 lágbèdè máa jáde o. Ló fẹ́ ṣe nǹkan ní May 29 o. I see you are fall. Wàláì, mo rí ẹ mo fọ́. Mo gbọ́ irọ́ ẹ. Wàláì, mo ti rẹ́ni tó parọ́. Mi rẹ́ni tó parọ́ tó. Ẹ̀yin tèmi ẹ̀ ní dààmú o, ẹ̀ ní ṣàgbákò. Yorubawuyi platform, YouTube mi ẹ bá mi subscribe síbẹ̀. Tẹ notification button yín, tá bá ti ń tó ń jẹ níhùn. Tí ò jẹ irọ́ burúkú báyìí, a máa gbé wá fún yín. Bó bá ṣe ń lọ, ẹ máa gbọ́ lórí Yorubawuyi platform. Tó bá ṣe ń lọ, because eléyìí, kò sọ̀rọ̀ ńbẹ̀. Eléyìí ò relevant mọ́, kò sọ̀rọ̀ níbẹ̀. Tó threatening, ẹ máa pa yín ní lẹ́nu olórí ń sọ bẹ́ẹ̀ yẹn. Gbé yín, ẹ máa ṣe kíní kan ní ojú olórí lélẹ̀ ìṣẹ́ bẹ́ẹ̀ gbọ́ tí mo play. Tẹ́ bá ṣe wọlé, ẹ lọ wò láti bẹ̀rẹ̀. Ẹ gbọ́ bó ṣe play ẹ̀. Bó ṣe play, bó ṣe sọ pé òun ò sọ pé bàbá ìlò ń sọ mọ́. Ìwọ nu Ọlọ́run. Ìṣẹ̀dá gbogbo wa orí wa. Pẹ̀lú wàdà tá a ṣe lórí 5 million petition yẹn. Lórí United Nations, ó máa bèrè lọ́wọ́ àti wà táwọn sọ̀ǹgbé ẹ. I, Yorubawuyi, personally, I am not against anybody láti gba Yorùbá nation fún wa. Nation wa la fẹ́. Ọmọdé ò bá gbà, àgbàlagbà ò bá gbà, ọkùnrin ò bá gbà, obìnrin ò bá gbà, whoever tó wọ́n kó lè gbà. Nation wa ní kẹ́sà àti gbà. Òdèdè vulnerability wa as opportunity. Àwọn ìyá yẹn náà fẹ́ lọlé, ilé ìlú òyìnbó ti sún àwọn fẹ́ lọlé, àwọn ti ṣe gbà, àwọn ti jáwó, loneliness. Tá bá wà ní ilẹ̀ Yorùbá, àwọn máa rí ológi, ẹ káàárọ̀ ológidé o, ẹ káàárọ̀ ọmọ ní kulikuli dé o, ọmọ ní don ku are, ọmọ ní náà. Everybody fẹ́ lọlé fún. O de take vulnerability wa. Ipa gbogbo ara ń pòǹgbẹ ilẹ̀ Yorùbá. A fẹ́ lẹ̀ wa. A fẹ́ lẹ̀ wa. Gbogbo àtàwọn bíbí nípa àti ìmá ilẹ̀ wa, wọ́n yẹn pa wọ́n lóko, nǹkan wọn, àwọn èèyàn wo ògùn jẹjẹ, àwa ni wọ́n fi ṣe wọ̀fà. Tá bá ṣiṣẹ́ ń bí, à ń sẹ́ǹdẹ̀ sílé ni, ìgbàdógóje, èrò wájà, tó gbogbo wa ṣà ń pariwo ní. Inú ìnira ló ti bá ọmọ Yorùbá, ó dẹ̀ lo opportunity yẹn láti fi scam wọn, láti fi gbá wa, ó dẹ̀ gbá wa. Ọlọ́run á gbà ẹ́. Ọlọ́run, ẹlẹ́dàá wa máa gbà ẹ́. Ó gbà ẹ́, ẹlẹ́dàá wa máa gbà ẹ́. Can you imagine? Mo rí ẹ mo bẹ́rí, mo rí ẹ mo fọ́, mo rí ẹ báyìí mo ṣe àtúwálé mà. Mumu of Africa. Mo gbèdé of Africa. Mo ránlẹ̀ of Africa. Má dúró of Africa. Try. Ọlọ́pàá, abeg sir. Ẹ̀yin ẹ pa yálà. Ṣégè
Concability irọ́, àgbákò irọ́, Igilarity irọ́. Ẹ jọ̀ọ́ ẹ máa subscribe, ẹ bá ti subscribe tán. Ẹ rántí pé tẹ notification button yín. Ibi notification button yín ó máa béèrè lọ́wọ́ yín pé ṣé gbogbo nǹkan tí máa gbé ó máa kọ all síbẹ̀. Ó máa kọ àwọn other options síbẹ̀. Ẹ kàn wá tẹ all yẹn. Either mo ṣe live show ẹ rí. Premiere mo ṣe ẹ rí. Mo drop post ni ẹ máa rí. Gbogbo yín kó lè máa lè jókòó pé ẹ fẹ́ lọ máa ka paper, àwa máa kà, àwa máa mú wá fún yín. Ẹ tẹ́lẹ̀ di member mi. Tẹ́ jẹ́ member mi lórí YouTube. Ẹ máa ṣe mo máa dúpẹ́. Mo rí pé àwọn ti di member rẹpẹtẹ, member kíní kan, mo ṣáàrí. Ẹ ṣeun. Ẹ tẹ́lẹ̀ subscribe náà, mo dúpẹ́ ẹ ṣeun. Ẹ tẹ́lẹ̀ fa sticker náà, ẹ ṣé. Inú mà ní tán wọ̀nyí. Ọwọ́ yín wà ní kànsàlẹ̀ àpò. Aláyẹ̀ ní ṣìṣe. Dúpẹ́ tó ṣe fún wa. Ó dùn mí o. Ó dùn mí ó dẹlẹ́dàá mi o. Mo dẹ̀ mọ̀ pé ó dùn àìmọye èèyàn náà. 29 tá gbọ́kànlé. Ó tún ti já wa ní ó tún ti já mi lè sọ pé ó já wa ní sà. Mi lè sọ pé ó já wa ní tàn mọ́. Ó tún ti já àwọn tó ń parọ́ fún ní tàn mọ́. 29 yẹn mo lọ́kàn pé woman support woman, women support women forum. A máa dálẹ̀. We will all support you ní May 29 táwọn interim bá jáde. Tán ní ilẹ̀ Yorùbá lélẹ́yìí o. Pé fẹ́ sọ àyìn Tinubu o. Ẹ má sọ àyìn ẹ̀dẹ́lẹ̀ Yorùbá o. Now you are telling us pé o mọ̀ pé another president fẹ́ wọlé. Calendar Nigeria. So àbí bipolar yẹn tó sọ nípa àbórìlì ni. O mọ̀ pé another president fẹ́ wọlé. O gbàgbé láti kọ orúkọ Buhari sínú lẹ́tà. Can you imagine? Ẹ̀wọ̀n tí a bá ṣe wọlé lọ́wọ́ láti bẹ̀rẹ̀ o. Ya yín ló gbàgbé láti kọ orúkọ kíní sínú lẹ́tà, orúkọ Buhari sínú lẹ́tà. Èmi mọ́ ló yẹ sọ fún pé òun kọ orúkọ Buhari. Ó kàn address ẹ̀ sí Mr. President, the Chief of Army Staff. Ó dẹ̀ tí wọ́n bá fún Buhari, wọ́n máa mú fún Tinubu. Is Tinubu Chief of Army Staff? Or anybody tó bá débẹ̀, is Atiku Chief of Army Staff? Is Peter Obi Chief of Army Staff? Tó bá nìkan súyàn, aláyọ̀ sùn. Apá ti gbére o, ó sú mi. Kọ́ tí mò ń gbọ́ lẹ́nu àwọn ìyá ìlú ojúmọ́ Yorùbáwùyí bó la ń lọ, bó la dé dúró, bó la ṣe gbá, bó la ṣe àwọn ẹ̀ṣà ní sùúrù. Ẹ̀ṣà ní sùúrù 29 náà ni. Kọ́kùnrin rédíò kóbìnrin péjò, kéjò ṣáà ti máa lọ ní. Sunday Kútọ́nù ti wà, ó ti ṣe tiẹ̀, ó ti do his best and leave the rest. Ó ti pé òun tẹ̀ ní leave the rest, òun sì wà pẹ̀lú Yorùbá nation náà ni. Abakíntóyè tí ń gbìyànjú, wọ́n ti gbìyànjú, wọ́n tún gbìyànjú lọ. Obìnrin kan ló tún wá dé yìí. Obìnrin yìí ní yá láò. Obìnrin lòun, òun á jẹ́wọ́ obìnrin. A ti gbọ́ nípa Àmínà, Queen Àmínà tó lead ogun. A ti gbọ́ nípa Queen Sheba, alága Bílíkì. A ti gbọ́ nípa obìnrin àtàtàtà tó ti ṣe dáadáa níwájú. Ọya òyìrí. Obìnrin afẹ́fẹ́, obìnrin tó rojú ọkọ lọ. Wọ́n yan pùsàn gbó burú tó, wọ́n lọ ya. Obìnrin afẹ́fẹ́, ó burú jọkọ ẹ̀ lọ. So àti ráwọn obìnrin tó ti ṣe bẹ́ẹ̀ yẹn, àti rọ́ṣùn ṣẹ̀ǹgẹ̀ṣẹ́. Olóòyà àyàn awẹ́dẹ bí ẹ̀ ń wẹ mọ́. Àti oríṣiríṣi Yemọja. Allah máa support ẹ. Women support women. A máa gbóbìnrin bíi tiwa lárugẹ. Orí ibi tó já wa sí, ó já wa sọ́lọ́pọ́n. Ó dùn mí o. Wàláì. Apart péré, apart pàwàdà. Ó dùn mí. Ṣùgbọ́n lẹ́yìn 29, you are not relevant again. Lọ́dọ̀ tèmi Yorùbáwùyí. Bí a bá ń ṣàwàdà ló kù. You are not relevant again. If you refuse to say, to do what you said, Sunday Igboho máa lọ sí gangan, lọ bá Seriki, ó confront ẹ báyìí pé 7 days mo ń bọ̀ bí ẹ fi bí sílẹ̀. Seriki kò béèrè ní bí àwàdà ni. Sunday Igboho lọ confront Seriki. Ó lé Seriki kúrò ní gangan. Ó lóun lọ sékìtì, ó lọ Èkìtì. Ondo, Àkúrẹ́, Ọ̀yọ́, gbogbo ẹ̀ ló lọ. Ẹ má gbé rally wá sí Lagos State, ó lóun á gbé rally wá síbẹ̀. Ẹ̀yin ọmọ ẹ má nìṣó. Yes. Because ó mọ set up tó ti wà nílẹ̀ Nàìjíríà ní kíní ní Lagos State. Gbogbo ọmọ tákàrà kó lọ sí Lagos State ló kó padà. Jùmọ̀kẹ́ tọ́lọ́ ní kí àṣìta àgbọ̀n ba. Mo lọ́mọ tán padà tí Nigeria government padà nù. Kò ń ṣàlàyé Yorùbá nation. Wọ́n kàn dẹ́mi ẹ̀ légbodò ni. You promise us heaven and earth. From 5 million petition.
a sign 5 million petition tán olóhùn testosterone ni testosterone 5 million ọmọ Yorùbá o testosterone brain wa ó dùn mí ó tún lọ gbé declaration ó tún ní Buhari ń bọ̀ United Nations á tún lọ pàdé ó tún gbé reclamation dé saglamation reclamation pampamation inglimation sensation carnation concussion menstruation ó má jẹ́ àsàn wọnú omi lọ Ọlọ́run bá tó jẹ́ àsàn wọnú omi lọ àdúpẹ́ fọ́lọ́run àwọn ibi tó bá wa dé jáwọ́ lẹ́yìn wa tó bá wà ti jáwọ́ àwa bí èmi ṣe wà yìí o relevant mọ́ èmi ń pẹ́ kí èèyàn parọ́ fún mi tó báyìí kí n tó lẹ́yìn àti parọ́ kíní kejì fún mi kò ní relevant lójú mi mọ́ ṣùgbọ́n torí àwọn èèyàn wọn ni àyòbá yìí ẹ tó gbọ́ nǹkan tó sọ ẹ tó gbé kíní kan àwọn ìyá tó ti gbọ́kàn sókè tó ń pè mí lẹ́ẹ̀kejì má sọ̀rọ̀ ẹ̀ dìsìn if not ta ni ẹ́ wọ́n á ní àwọn ẹbí ẹ wọ́n dájà àwọn ẹbí wọn lọ àwọn ọmọ tí wọ́n ní hàn tí wọ́n ní hàn ni wọ́n sọ ẹ mọ́lẹ̀ kán pè ẹ́ sàkíyèsí ṣíọ ẹ jẹ́ ẹ̀yìn tèmi àtúnṣe wa máa kú mọ̀ pé bóyá ń dùn mí ló ṣe ń dùn ẹ̀yin náà ẹ jẹ́ àmúmọ́ra ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ àmúmọ́ra Elédùmarè àgbàlẹ̀ wà fún wa àní dákẹ́ láṣẹ Èdùmàrè mo nífẹ̀ẹ́ yìí púpọ̀ I love you so much bye Yorubawuyi lórúkọ mi Yorubawuyi ni mò ń jẹ́ Dúpẹ́ I doff my cap for irọ́ ẹ̀ ó ṣe o Ọlọ́run á san ẹ́ lẹ́san ẹ̀san tọ́lọ́ máa ń san owó yín Ọlọ́run á bá wa san ẹ́.